It's all about making your viewing experience top-notch. You can now upgrade your video quality settings for sharper and more vibrant visuals. Click on Settings, select Quality, select Advance, and click on the highest quality. Happy viewing on Yoruba TV. He made me believe he loved me. Ibo? Ìfẹ́ tó dùn. Ó sọ di kíkorò bí ìwọ. I regret the day I met you. Bastard! Fún ẹ kọ́ ríǹgì ní kò gbé. Ṣé ọ̀nà lẹ̀ tó ń gbé? I've been here for 2 months. 2 months? You mean your voice has been ringing, oh baby? That's right. Your wife, I need for Casalona and giving your wife. I grew up where you go, anyway. Ha. She won't parry each other. What to call me every time, Lomanja? I'm not joking. But you still love her. I do not love her anymore. It doesn't exist. But what if he's not my father? Will you marry me? I love this. Ìnáwó tá fẹ́ ṣe yìí mi ò need couple lọ́wọ́ ọkọ ẹ àbí anybody èmi fún ara mi ni máa yanjú everything. Ṣé o ṣì ní feelings fún ni? Ṣó ti gbàgbé pé mi nìyàwó ẹ̀ and I'm pregnant. Kí ló dé? Tí mo bá sọ fún yín wípé mi ò gbọ́ nípa gbogbo nǹkan tó ṣẹlẹ̀, irọ́ ni mo pa fún yín o. But ó dá mi lójú wípé Ọlọ́run máa gbèjà yín jà. Ọlọ́run tó sọ yẹn, Ọlọ́run àtijọ́ ni. Ó dá mi lójú pé ó máa gbèjà yín jà. Ó tiẹ̀ ti gbèjà yín jà. Ibo ló dé? Ibo ló ti ń bọ̀? Ọkùnrin tó bá ti ní ìyàwó nílé kò ní right láti wo èrè tó bá wù. Àwọn tó ń gbé mi léyìn ni mo bèrè. Ilé yìí sì mo ṣe máa ń new client wá sí ìbàdàn tí wọ́n ti rà bẹ̀. Èjò irú ẹ̀ṣẹ̀ wo kọ́ irú ẹ̀ṣẹ̀. Wọ́n ti sọ fún several pé máa ń ká máa appeal. Lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin Mide, ó gbọ́dọ̀ farabalẹ̀. Níbo gan-an ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé mi? Ìyá yẹn ti sùn mí. Ìgbésí ayé ẹ̀ kò fi ṣépè. Sọ wípé kó o fún lálẹ́ kó má jí láàárọ̀ ọ̀la tó bá jẹ́ pé business meeting ló lọ fún. Wọ́n ní Ọlọ́run àtijọ́, òun ló máa ń sọ èrè ẹ̀ṣẹ̀ rẹ̀ fún oníkálùkù ní kíákíá. Mo fẹ́ kí n ti jáwọ́. Sinimá titun ọmọ kàsá, rhyme story tó gbóná jọjọ. Ọmọ kàsá. Níwájú èmi Itanu Scorpion ló ti ń pọ̀fọ̀ àbójì èrè ní ọmọ kàsá. Kàsàkàsà bàbá késékésé, ọmọ kàsá ń bọ̀. Olórí dorí ẹ̀mú ẹ̀yà dànù, orógbóró ni. Ọmọ kàsá ni agbára jagbára lọ. Ọmọ kàsá iná bara wúta òdùpárá ni ọkà yọ nàlà. Jagunlabi jíganlógún gbàganlógún ọgbà kúrukù yájẹ báwọn. Ìgboro ti dàrú o. Ọmọ kàsá ń bímọ para òfẹ́ gbẹ̀sán. Wọ́n yìnbọn fún kọ̀kú. Àpàtì tó dájú ń bẹ lára ẹ̀. Ọmọ kàsá fẹ́ ló fẹ́ pa. Òkú mọ́ o. Ọmọ kàsá dẹrù jẹjẹ sanna wọlé ní gbòòrò jìjìjìjìjì. Fàyà fún fàyà ni. Oníkàkà kẹ́kẹ́ wọ́n máa jẹ sẹ̀sẹ̀ yóò fi ṣàwádànù. No retreat, no surrender. Tádé olórí garage. Ní ìrìjì mi lélẹ́yìn, àkáǹtì máa ń kó owó yẹn sí, ó ti change.
nọ́mbà gbogbo yín mo ní máa forward account kẹ́ máa sanwó sí máa forward ẹ̀ sí gbogbo yín. ọba ìlú àtàwọn agbófinró ń gbé gẹ́nẹ́gẹ́nẹ́. ó kẹ́ tó fẹ́ takula yẹ kó gbẹ̀kuru jẹ lọ́wọ́ ẹ bọ́ra. sinimá titun ọmọ kasa. crime story tó bínú tán. it's a blockbuster written and produced by Ninalowo Oluwasegun Idowu. directed by Mayowa Oluwatemates. King of Youth starring Ainago, Kevin Keduba, Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́, Jùmọ̀kẹ́ George, Juliet Jatto, Ladi Fọlárin, Mariam Durotimi, Roland Gbadebo, Ọmọge Saida, Kabiru Adéyínká Arinaja, Samuel Oníìtàn, AK360, Bukki Smart, Ninalowo Idowu ọmọ kasa fọ́ra ẹ̀. ó yẹ ṣe bẹ̀rẹ̀ ní o nọ́mbà 1 yẹn bàbá mi máa padà síbẹ̀. síbẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá náà ìta àpàkọ́lé ẹ̀ ní ọmọ kasa subtitled in English tún wò ní ẹgbà bẹ́ẹ̀. Da 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 da. Voye 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 la ye. Oye voye voye ló gbà kó lè pẹ́. Ilé tó bá dùn ríà ẹ fúnra. Ìwọ̀ntúnwọ̀nsì la fi ṣọmọ gbogbo wa. Ilé mi màmá wo. Ilé mi màmá wo. Ọ̀dẹ̀dẹ̀ mi màmá tẹ̀lé. Ọgbọ́n la fi ń lólé ayé níyàwó ṣe jẹ́jẹ́. Bọ́lá wà látẹ̀kan náà ọmọ kan dá dúró síbi. Ó ti ń bọ̀. Okay, good. Room yẹn náà nìkan wá bọ̀ straight. All right, babe. Hey, babe. Nobody wano. Padà sí kò sí ọ̀tọ̀ wà tẹ́lẹ̀. Padà sí bẹ́ẹ̀. Ẹ má disengage. Engage ara yín padà. Lọ mú bó ṣe lọ mú. Tade, ti bí mo ṣe bẹ̀rẹ̀. Ó yá lọ mú padà wá. Lọ mú padà bẹ́ẹ̀. Gbẹ̀kẹ̀lẹ̀ arúgbó jẹ gbèsè ta ni ó sọ. Ṣó tó àbí kò tọ́? Tade, ṣé mo sọ yín pé o kì í ṣe ṣìnà ni? Jọ kí lélẹ̀ tí mo ká ẹ mọ́ yìí? Ṣé ṣìnà lélẹ̀? Ṣé ṣìnà lélẹ̀ tó fẹ́ ṣe ìyàbúrò mi fọdá mọ́ta kí ló fẹ́ ṣe tó fẹ́ yá jẹ ni? O lè rán ojúmọ́ wọn lọ́mọ. Lọ́dún gbogbo òṣì oníburúkú tó ṣe káàkiri ìta. Kò wá tó ẹ, ó tún wá jẹ́ ọ̀dọ̀ àbúrò mi ló fẹ́ ṣe sí. So tó bá jẹ́ wípé mi ò já ọlé mọ ẹ já ọlé ẹ̀kìjọ kí ló wá ṣe? O máa kòlábọ̀ pẹ̀lú àbí? O máa kòlábọ̀ fún àbí? Tade, mo ká ẹ̀ ọrùn ọwọ́ báyìí mo ti ká ẹ̀. Mo ṣe dàrú àbúrò mi. Wà lálùbáríkà. Ọpẹ́lọpẹ́ ìwọ ló bá mi tú olórí burúkú ìláṣìírí. Tí ò bá ṣe ìwọ tí mo fi sẹ́ẹ̀tì ọ̀ kí ló dé tó pa gbogbo ọmọ lọ́mọ kí ló ṣẹlẹ̀? Tó fẹ́ nù? Yes, èmi ni mo lò láti fi sẹ́ẹ̀tì ọ̀ àwa méjèèjì àjọ sẹ́ẹ̀tì ẹ̀ ọ̀bọ̀n. O dẹ̀ force trap ògbó òjì adẹ́pàkútẹ́lẹ̀ òun ni mo fi dẹ́pàkútẹ́lẹ̀ fún ẹ. O dẹ̀ ṣe kẹ́ni o dẹ̀ kó sórí ẹ̀ ní ṣekúṣe. Ìwọ ló fàbúrò ẹ̀ set me up. Yes, mo fàbúrò mi sẹ́ẹ̀tì ẹ̀ ọ̀pù ni. Ó set me up. Yes, mo set up. Tó o bá jẹ́ pé wò kí n ṣe oníṣekúṣe jọ̀ṣọ́ máa force trap yẹn ni. Tó o bá ṣe oníjàkújà jọ kí ló ń wá lára ẹ̀. Okay, fíìpù tí yẹn ló ń dẹ̀ lórí rad. Jọ ṣé tèmi yóò tó? Ṣé mọ́ ń bébé mi yóò tó ẹ? No, ṣé mọ́sà mi yóò tó ẹ jẹ? Lórí rọ́bọ́rọ́bọ́ ìkò tó ẹ àbí? Ẹ gbà mí. Ẹ wo bó ṣe ń wo tẹ̀gbìtìkà. Ó ń wo bí nǹkan bàjẹ́ àbí? Ó ń wo bí òórùn àbí? Nígbà tó o ti rí nǹkan gidi, ó lè ọ̀fọ́ olójú kòkòrò. Ó ń ṣe bí kò ti sáré rápálá wọlé kò ti sáré ti skul bọ́nú ẹ̀ lọ àbí? Ó lè oníṣekúṣe. Ojú ẹ̀ ló rí ọ̀nà ò ní bà á. Oníṣekúṣe. Kí ni ìwà lọ ṣẹlẹ̀ tí dára bá mi pẹ̀lú àbúrò ẹ̀? Ọ̀nà inú lẹ́yìn agbóná mọ́ mi. Ọlọ́run má jẹ́ kẹ́mi ọ̀tá mi gan lọ sí. Ọ̀nà mi lè ṣe. Ìrà. Ṣé o kò ṣe sí mi tó mi gbọ́dọ̀ dán? Ó gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ìrà.
Ṣùgbọ́n ẹ̀ ṣe jẹ́ nìyẹn. Congratulations. Pass. Mo pass. Yes. Mo test ẹ ni. What? Yeah, mo dán ẹ wò ni. Mo fi àbúrò mi mo fi dán ẹ wò, mo fi test ẹ wò. Mo yóò máa fall sí trap ẹ. Congrats. O tún escape ẹ. Mi get. Kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí mo rò pò ń sọ náà ló sọ jáde lẹ́nu. Mo fàbúrò ẹ set me up. Yes. O fobìnrin set me up bóyá mo máa ṣe àbí mi ní ṣe. Of course now. Mo fobìnrin set ẹ up, mo fi àbúrò mi set ẹ up ní bí o máa ṣe àbó ò ní ṣe. Nítorí pé mo mọ̀ pé ó ní ṣìnà ni ẹ́, ó dẹ̀ smart. O máa believe pé o smart pé kò sẹ́ni tó lè ka ẹ. So eléyìí gan pàápàá mo wà sure pé ó kọ̀ rí bó ṣe rí ni, kò ṣe pé saint ni ẹ́. But orí bẹ́ẹ̀ ṣe orí kó ẹyọ lọ́tẹ̀ wípé o fọ́ sí trap. It is well. Irú obìnrin wo ni ẹ́? No, mo bèrè lọ́wọ́ ẹ ni. Irú obìnrin wo ni ẹ́? Gbogbo nǹkan tó ń ṣe nínú ilé yóò ti tó ẹ. Wàá check fún mi, màá receive call, mo máa ṣọ́ mi lọ ṣọ́ mi bọ̀. Màá sùn mi nílé sùn. So gbogbo yẹn ò tí tó ẹ. O wá ń fobìnrin set me up. Jọ́ tí n bá ti wá ṣe kí ló máa ṣẹlẹ̀? Congrats son. Congrats son. Yes. Lójú ara ẹ̀ sì wọ́n rẹ́rìn inú ẹ̀ ń dùn ó fi pé nǹkan tó ṣe nǹkan tó normal ni wá rí kó tún pàtẹ́wọ́ dìde wo reaction ẹ̀ inú ẹ̀ ń dùn ó ṣòṣì wọ́n rẹ́rìn jọ ṣó fẹ́ pa mí ni ṣó dìgbà tí n bá kú fún ẹ. ó fi àbúrò ẹ set me up jọ irú ọkùnrin wo ló pè mí ná nù wọ́n béèrè lọ́wọ́ ẹ ni irú ọkùnrin wo ló pè mí ò ń ṣọ́ mi káàkiri kò tó ẹ ó máa ṣọ́ fún mi kò tí ì tó ẹ pẹ̀lú bí mo ṣe fẹ́ lọ́kàn balẹ̀ tó nílé. No, kí ló tó fẹ́ kí n ṣe ná? Mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ní kí ló tó fẹ́ kí n ṣe? Kí ló ń bẹ̀ lẹ́rù? Má bínú sí mi Tádé. Sórí gbogbo nǹkan tí mò ń ṣe yìí, ẹ̀rù ló ń bà mí, àyà mi ń já. Mi fẹ́ kẹ́nìbọ̀dì gbà ẹ̀ mọ́ mi lọ́wọ́ ni. Ọkàn mi ò balẹ̀ ni. Ọkàn ò ní balẹ̀. No, lórí ètè mi àti ẹ̀ṣẹ̀ jọra wọlé, ọkàn ò ní balẹ̀. Tádé, má bínú. I'm sorry. I'm really sorry. Please, you to your long come. Look at me. Inú lè máa gbóná mímí àti ẹ̀. Ṣorí nǹkan tó kàn rọra ṣe tó fi bí ẹni pé òkè. O ti ṣe kò ní sí nǹkan tó máa ṣẹlẹ̀. I swear to God. O máa rí ọmọ mi bàbá. Màá fara ní ẹnu lé. Fọ̀dífà kò fi obìnrin test mi. So mi ti mọ nǹkan mi tó máa ṣe lọ́la. So tẹ́lẹ̀ tí bá tún ti ṣẹlẹ̀ sí mi náà sí mo ti mọ bí tó ti wá. Nínú ilé ò ní nísìnyí jẹ àbúrò ẹ yẹn ìfẹ́ rí inú ilé mi. Yes. Tádé. Ìnira ti pè mí lọ. Owó dáa o. Ìnira ti pè yí lọ. Tádé. Owó Tádé. Tádé. Ìnira ti pè yí lọ. Tádé. Owó dáa o. Ìnira ti pè yí lọ. Lọ́ntì mi. Irú ìyàwó wo kan ni mo fẹ́ yà lọ tó bá lọ yíwọ́ ńkọ́. Tó bá yíwọ́ á jẹ́ pé gbogbo nǹkan tí mò ń sọ látijọ́ ẹ̀ gbogbo nǹkan tí mò ń jà lé lórí látijọ́ ẹ̀ kò tọ́ nìyẹn náà. Dára mo sọ fún ẹ ìwọ̀nba nìyẹn máa ń jowú mọ nílé ọkọ kí ló dé gan-an wàhálà ti pọ̀ jù owó tó ń jẹ ti lágbára jù kí ló dé. Ẹ wò ẹ jẹ́ kí n jowú èèyàn lè nírú ọkọ tí mo ní kó sọ pé òun ò ní jowú lórí ẹ̀ kókó mi rẹwà náà kí lẹ̀ ń sọ yóò dẹ̀ tún lówó lọ́wọ́ ṣé mo pa àwọn obìnrin ò ní jẹ́ kó gbádùn ni. Àǹtí mi jọ mo fẹ́ kẹ́ bá mi bẹ́ẹ̀ ni ṣe ló kàn ń fún mi látitude láti ìgbà yẹn kó bá mi sọ̀rọ̀ ẹ bá mi pé kẹ́ bá mi bẹ́ẹ̀ ṣàmọ̀ kó ní tìjú yẹn. bẹ́ẹ̀ ọkọ ẹ̀ èmi ò lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ìwọ tó dáràn náà ni wàá mú bí wàá ṣe bẹ ọkọ ẹ̀ mi ò lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àǹtí mi báwo lẹ ṣe máa ń ṣe báyìí ẹ jọ ṣé tílé mi bá dàrú ṣé dùnú yẹn. Hello. Kí ló dé? Wọ́n lọ́mọdé ti pọ̀ jù kó kí n gbọ́rọ̀. Wọ́n lọ fobìnrin sẹ́ẹ̀tì ọkọ ẹ̀ tó bá lọ yí wọn kọ́ ló náà sẹ́ẹ̀tì òṣìwọ́ nìyẹn. Èèyàn náà máa ṣáàtú lè pẹ̀lú ọmọ kúrò. Níbi tó júlà dé èèyàn tó fi obìnrin kan sẹ́ẹ̀tì ọkùnrin kan wọ́n ń ṣèrànù.
ọmọ ọlọ́mọ tí ó ṣe ránù wá fẹ́ máa kọ níwà burúkú tó bá ti ṣẹlẹ̀ tán kó máa dáná fúnra rẹ̀ kò ní mo wí tèmi. wọ́n ṣàtìntọ́ máa ṣe bí onígbànánà. ní smooth bẹ́ẹ̀ wọ́n máa sáré gbé parí kí ni tí wọ́n ń bẹ̀ ṣé a máa wà níṣẹ́ra wa ní ṣọ́kọ àti àwọn máa wà wọn níbàrà wọn jà wọ́n dẹ̀ ti jà yín tẹ́ jágbàlagbà báyìí bá wa parí ètò ìbẹ̀rẹ̀ sí ṣe bí. alágbàkó níyàwó ẹ o tí nǹkan mi bá wà lẹ́yìn alágbàkó mo máa pè mi mọ bí tí mo ti kọ òun fi àbúrò ẹ set mi o who does that irú eré wo nìyẹn tí wọ́n ti bá ṣe máa sọ fún mi wẹ́rẹ́ pé okay plan work mi sọ ṣé kò tán okay àbúrò tó wá fi set me up náà ti wá sọ́dọ̀ ògùn wọ́n send different video different note sí mi báwo ni mo ṣe fẹ́ ní ìsinmi nínú ilé irú ìyàwó wo nìyẹn níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. sọ mí dẹni tí ò lè sùn tí ò lè wò. àṣòótọ́ ni pé tọmọdé bá débi ẹ̀rù àbá. bẹ́ẹ̀ ni ìmájì pé gbogbo nǹkan tó bá mi sọ mo ti gbọ́. ìyàn mi èmi gan fúnra mi mo ń go through tèmi o òun ló jẹ́ kí n fẹ́ yàwó kejì fẹ́ kẹta fẹ́ kẹ. go through kankan. lẹ́gbẹ̀ẹ́. mo ti get. mo gbà. go through kankan. bí èyí tó bá jẹ́ pé mo ti tẹ̀lé ẹ mo ti gbọ́rọ̀ ẹ láṣẹ wàá mọ̀ pé set up ni jọ kí ni mo mọ̀ tó máa ṣe mí ṣebí rẹ̀ ló máa ń ṣẹlẹ̀ wọ́n kàn ní òkè à wọn dẹ̀ mọ̀ nǹkan tó ṣe owó kàn gan ọkọ̀ ẹ̀ pa ni o wọn mọ̀ nǹkan tó ṣe wọ́n kàn bókù ọkọ̀ ẹ̀ nulẹ̀ fún kíni. this is much. kí la jọ ń fà tí n bá mọ̀ pé bí marriage ṣe máa rí ṣe mo máa marry ni this is not me now máa rojọ́ máa bẹ̀rẹ̀ sí ní rant every day. in fact mi ì mọ̀ nǹkan tí mo lè sọ ọlọ́run at this point ọtí gan lọ lẹ́nu mi mọ́. inú mi dùn kó ṣẹlẹ̀ ìyẹn làwọn àgbà fi sọ pé tọmọdé bá débi ẹ̀rù máa bà náà ṣe bí wọ́n ni lecturer ìwọ ló fẹ́ sọ fún mi lọ ṣe ṣìnà náà jẹ́ kí n gbọ́ wọn fún ẹ ó ti rí báwo lọ ti ṣe fẹ́ lọ lẹ́nu ẹ̀ má jìn èmi gangan ojú nǹkan tí mo gbó dùn. this is much. tí o bá ń ṣe kórè ọ̀fẹ́ ọlọ́ṣọ́ rò pé mo máa concentrate mọ́ bí iṣẹ́ ni ṣé ilé iṣẹ́ gan ní ti fọ́ mo máa mọyì nǹkan tó wá ń dánwò bí iṣẹ́ náà. tẹ ó lè nǹkan tí mo expect mo ó sọ. dàbí ogun táwọn ọmọ ìṣòro kò ju báyìí. ilé pọ̀ ilé pọ̀ àmì obìnrin bàbá mi dùn láti ṣiṣẹ́. ọ̀rẹ́ ọ̀rẹ́ mi. bí ta fọ̀rọ̀ sí ni mo fẹ́ ká jẹ́ kó wà o. ilé tó yẹ so kó má di pàtó. ọlọ́run mọ̀ pé ìgbóná ìgboro là ń jọ pọ̀ lọ. tó bá ti pẹ́ jù ó máa ń yí lẹ́nu ni. ó ti yẹ tó bá ti yégun tiwọn ó ti yọ rẹ tiwa. of course kò sí nǹkan tá à ń dọ̀ ṣe so kó má bàa dàbí kó máa sọ pé àwọn àlàtò fọ́ kan. àwọn ọkọ yìí á pè é. iyùn. Tade. well. I'm fine, thank you. Àbí ìwọ ni mo fẹ́ wá rí. ẹ ṣe bí wọ́n ní iyùn tó ń pè mí. Èmi ni o. mo mọ̀ pé iyùn ń pè mí bọ̀ mi mọ̀ pé iyùn ti ẹni because nọ́mbà yẹn mi mọ̀ nọ́mbà yẹn. sorry jàre ọ̀rẹ́ mi ti yùn. ṣé o rántí ẹ̀ ṣá? ìrójú o rántí ex mi tí mo sọ fún ẹ pé ó break heart mi kan báyìí. ẹ nà ó iyùn rẹ̀. oh wow. iyùn ọ̀rẹ́ mi. bí yìí lórúkọ mi. lórúkọ tèmi. nice to meet you. ó tún ti bẹ̀rẹ̀ ìwà ẹ̀ tún ti ṣe lè ti gbé ẹ déta. ẹ mo rí. bó ń kó tẹ̀ ṣe náà ó dá o ẹ má bínú. mi ò ṣe kankan. anyways ìwé mímọ́ gan sọ pé ohun búburú ti ṣe kéde. ohun àtijọ́ ti rí kọjá lọ yá. ẹni ṣorí burúkú sáà. ò sí ẹ. ọ̀rẹ́ mi kò sí wàhálà ẹ̀yin níyìn iyùn àbí tẹ́yìn náà bá tiẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ni ṣe máa ríre
ẹ ní ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi rè he is a good friend. Adekunle lọ. See you. Stop. 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 Ìwọ ẹni ṣé ìwọ máa lọ. Sorry. All right, thank you. Bye. Hey, come in. Good to see you again. Thank you. Yeah. Ní sùúrù. Tádé ní sùúrù. Kí ló ṣẹlẹ̀? Kí ló le tó yìí? Ó dẹ̀ jọ̀ọ́ náà, má bínú náà. Mo ṣáà ti bẹ̀ ẹ́. Ṣé ojú ọ̀rọ̀ kékeré tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀yin lọ ni? Mo dì ti bẹ̀ ẹ́ náà, má bínú. Ó ṣáà ti bẹ̀ mí. Nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀yin ló pè lọ́rọ̀ kékeré. Ó ti bẹ̀ mí kí n dẹ̀ jẹ́ kó tán just like that. Ó mú àbúrò ẹ̀ ó fi set me up. Torí pé ó trust mi. Jọ tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin mi àtàbúrò ẹ̀ kí ló máa sọ? Pẹ̀lú bí àbúrò ẹ̀ ṣe rí yẹn, ó ń fi irú ọmọ yẹn set me up. Ok, jọ tí n bá wá ṣe kí n má jọ ọkùnrin tó jẹ́ pé ó lámòjú kúrò, ó lè control ara ẹ̀. Ó máa sọ fún mi pé wọ́n sọ pé òun ṣe ṣìnà. Ṣé lóòótọ́ ló ń ṣe ṣìnà? Irú àbúrò ẹ̀ yẹn ó fi set me up. Jọ kí ló dé ná? Ṣé o róbìnrin kan pẹ̀lú mi rí ni? Àṣìṣe ni. Àṣìṣe ni. Àṣìṣe yẹn láti ìjọ́ tó ti ń sọ fún mi yẹn, táṣìṣe yẹn ti ń ṣe ẹ́ náà. Ìjọ́ wo ló ká obìnrin ẹyọkan ló kéré jù? Ṣé o rí pẹ̀lú mi? Àbúgbọ́ pé mo gba ilé fóbìnrin kan síta tó fi ń sọ fún mi pé àṣìṣe ni. Ó dìgbà tó bá ju ẹ̀mí kúrò lára mi. Ok, so ìgbà yẹn ló máa tó tẹ́lẹ̀ lọ́rùn wà lọ lọ́kọ̀ mi àbí? Irọ́ èmi àti ẹ̀kọ́ kò ní ṣẹlẹ̀. Wàá change lọ́dún wo? No, mo ń béèrè lọ́wọ́ ẹni lóṣù wo nígbà wo ló fẹ́ change? Má bínú mi ní ṣerú ẹ̀ mọ́. O ní ṣerú ẹ̀ mọ́, ó mọyì ìgbà tó ti ń bẹ̀ mí náà. Ó mọyì ìgbà tó ti máa bẹ̀ mí, tó bá ti bẹ̀ mí, tó bá tún ti dàrọ̀ là wàá tún change, wàá tún ṣe same thing náà. Wàá máa tún fún mi, wàá máa ṣọ́ mi káàkiri. Just get out. Please, Daddy, Jọ̀ọ́ má bínú náà, ojú torí Ọlọ́run. Daddy, má bínú jọ̀ọ́ torí Ọlọ́run. Mo promise láti yí padà. I'm sorry. Ẹ̀rù ló ń bà mí. I'm just trying to protect what is mine. Kí ló ń protect? Mo ń protect ìwọ tó jọ́kọ mi ni mi fẹ́ kán gbà ẹ̀ mọ́ mi lọ́wọ́ ni. Níta ní gbà ẹ̀ mọ́ mi lọ́wọ́. Àwọn ọmọ olórí burúkú tó wà tán. Àwọn ọmọ olórí burúkú wo? Àwọn ọmọ tó pọ̀ tán, wọ́n pọ̀ tán gan. Ṣé wọ́n kọ́ ti rí pólì change? No, because ó kúnlẹ̀ ń sìn, ó ṣe bí ẹni tó máa change. Níwọ̀n tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan wá switch padà síwá ẹ̀. Bó bá ṣe ń ṣe give and take láàrin mi àti ẹ̀. Mo láwọn olófẹ́ gbà tó tún dá mi lóhùn. Àwọn ọmọ wo tún láwọn ọmọ tó wà ń ta. Ó sọ́ọ̀dì bí ẹni pé mi àti ẹjọ́ ń ṣeré àbí. So gbogbo nǹkan tí mò ń sọ kò nítumọ̀ sí ò tiẹ̀ fẹ́rẹ̀ mú bí ẹni pé kíní yóò máa dá tó tọ̀. Jẹ́ kí n change, má jẹ́ kí n ṣe mọ́. Mo ń roko àti change náà. Roko àti change ò ń ro lẹ̀. Ọdún wo ìgbà wo ló máa ro tán? Change èmi àti ẹ̀kọ́ tó bá ti wù ẹ́ lọ jẹ gbogbo oúnjẹ lọ máa ṣe gbogbo ṣe wù ẹ́ ló lè máa dáṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe. Babe. Ilé ò bá ló lórí ilé àkọ́dà ní ọdẹ ló bá tó kọ́ ọdẹ. Babe. Ìgbéyàwó má dìyà wá wòran o. Mo ti ní kó yé máa sọ kí n pé break heart. You did. I did not break your heart. Èèyàn. Ó mọ̀ fúnra rẹ̀ kó break heart. Ó dá má bínú. So, ó padà gbà kó break heart mi àbí? Ṣé má bínú? Báwo ni wàá ṣe dùn tó? Kí ni? Ó jẹ́ pé wọ́n níyàwó lé mi. Tàdé. See, you married a good woman. So... Ọkọ ẹ̀kọ́. Ọkọ ṣá. Ṣorí, ibi tí mo fojú sí. Ẹ ṣáà ẹjọ́ ara yìí. Ẹ ṣáà ẹjọ́ ara yìí. Ìyàwó mi. Jọ̀wọ́.
Sorry. Mo ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ, ó kù gbogbo gbà mí. Felix ń ròyìn gan gbogbo nǹkan tó ń ṣe fún mo dẹ̀ inú mi dùn gan. Mo ṣe wá pẹ́ńlẹ̀ wa. Jù ṣó wá rí. Kò sí nǹkan kan tí Felix ò bá ṣe fún ẹ. Jọ torí Ọlọ́run fi yá mi. Fi yá mi. Ó mọ̀ pé kò sí kí ọkọ àtàrà ìyàwó má jà. Nǹkan tó bá ṣàtìṣe ṣàfihàn mi torí Ọlọ́run. Sister. Because èmi àti Felix kì í jà. Felix ò dẹ̀ kí n ṣe ní wàhálà. Àìjà ẹ má wọ̀rẹ́. Dànù ó tiẹ̀ máa ń ròyìn fún mi, ó máa ń ròyìn gbogbo ṣe ń ṣe fóun lọ́tún, ṣe fóun lósì. Ó ṣe gan. Even ìgbà wo ló tiẹ̀ ṣe pè mí tó ní àǹtí mi ẹ̀ẹ́dẹ̀jọ́ wáyá mi ní owó kan kíní kan mo ní èmi ò lówó lọ́wọ́. Felix fẹ́ yàwó. Ó lóun fẹ́ fi ṣe nǹkan kan tó wá important. Àárín mi àti ńlọ rẹ̀ wà náà, ẹ ní láti máa san lójú ìyàwó mi náà. Ó yàwó ẹ ní náà. I don't like it. Felix. Babe. Ibi àti kó o bá mi sọ wípé o ní ìdòwò kankan. Mi ìfẹ́ máa mọ̀ pressure lé lórí mi. I don't want to like pípé mo kàn gbowó lọ́wọ́ ẹ̀. I'm not that kind of a man. I don't understand. Am I complaining? But nǹkan tí bá ní tiẹ̀ ní náà, nǹkan tí wọn náà bá dẹ̀ ní tèmi ni. Exactly. Ọmọ náà ọkọ kì í jẹ́ ti bàbá tó bọ̀ kó má lálẹ́. No, not on this issue. Bá tí máa disturb àǹtí náà. Ó sú mi fún ẹ. Ó sú mi o. Ó sú mi o. Kí ni ṣe bí ìyàwó ẹ ni? Èló ló sọ pé òun fẹ́ yá? Ó ní kí n yá wọn ní bíi 500 to 700. Mo ní bó mo ti fẹ́ rí yẹn lọ́wọ́ tí mo wà. Baby, it's huge. 700,000. 7 mi lówó lọ́jọ́ wo. So? Àǹtí mi kò yẹ kẹ́ sọ. Kì í ṣàṣe pé mo mọ̀ sọ fún ọ ló débẹ̀. I don't like it. I love her. As in mo love her, kò ń ṣe torí owó ẹ̀. You're making it look like pé mo torí owó mi ṣe fẹ́. Babe, let's go. I don't like it. It's fine. Auntie, ẹ má worry, ma sọ. Babe, let's go. Okay, o máa fún 700 yẹn. Tí a bá délé sí ma ṣe sí. Ìyàwó mi, ó ṣe okú gbogbo gbà mí God bless you, ó ṣe gidi. Ṣó ti òun lọ sí lóun máa fún ẹ. Tó bá tún béèrè mi á tún fún ẹ. Ìyàwó rèé. Ìwọ ló mọ̀. Nǹkan tọkọ bá ní ti ìyàwó ni, nǹkan tí ìyàwó bá ní tọkọ ni. Ìwọ ló mọ̀. Tí bá délé, màá fi mọ̀. Ó ṣe ìyàwó mi okú gbogbo gbà. Kẹ́ take care o. Kẹ́ drive safe. Ẹ ṣé ma. Alpha. Bọ̀bọ̀ yẹn ṣe. Súnmọ́ ìjàre. Tó ṣe sọ yìí. Dálé ni. Sórí ẹni tó ń wò yìí. Òun ni ìyàwó lé Felix wèrè yìí. Tó bímọ fún. Àdàpé ẹ̀ bébí màmá ni. Àdàpé olórí burúkú ni àbímọ máa wò eégún. Àdàpé ni baby mama. I don't understand. Hello. Ẹ face mi. Ẹ face mi. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ní pàpàpàpà. Sórí ẹ pé ṣá. Orí ta ni? So Felix lẹ́nu tiẹ̀. Felix ó já wèrè gan. Ó já wèrè gidi gan ni. Hold on. I still don't understand. You know what? Only understand. I will explain to you. Just give me time. Only understand. Let me explain to you. I will make you understand what's happening. Tobi, sórí Felix wèrè tó ń wò. Ìyàwó lérè tó bímọ fún. Àdàpé ẹ baby mama. I'm not talking to you. Kò sí nǹkan tó fẹ́ fi ẹ ṣe, ó fẹ́ gbà ẹ́. Sórí gbogbo owó tó ń gbà lọ́wọ́ ẹni tó ń lọ fún rẹ̀. Ẹni tó ń lọ fún lélẹ́yìn lórí èmi náwó fẹ́lẹ̀. Àbólórí ìlú àti ẹni. Ayé ẹ̀ ò ní dá. Ó máa pa sán ni. Ó ní Felix! Ọmọ mi! Mo ṣe máa gbé ẹ ṣòkòrò àwílé olórí burúkú. Sórí lóòótọ́ ní pé mo bẹ́lẹ̀ ìṣe introduction bọ̀ sórí lọ́jọ́ introduction àti ẹ̀kan báyìí tán ti lókè tójú wọn bù. Iṣẹ́ ló ń jà sí ìṣáná, wọ́n fi ìṣáná ṣe souvenir, wọ́n á ní mi ṣe wedding mọ́. So mi ò fẹ́. Ni mo single gbàtà, àní mi ò fẹ́ ọjọ́ yẹn láti. Felix olórí burúkú. Ó dẹ̀ ní sórí ilé. Bó ṣe dá lẹ́mìí rí. Ayé máa bàjẹ́. Àtijọ́ àti mo tiẹ̀ náà máa di. Bó ṣe fẹ́ dí àtijọ́ àti mo tiẹ̀ náà máa di. Ṣé mo sọ bẹ́ẹ̀? Aṣọ ipò tí tún jẹ́ máa ṣì sọ. Orípò mo ṣì sọ ni. Màá explain. A ṣẹ̀ṣẹ̀ kúrò ní báńkì ni.
múlẹ̀. Babe, o need láti máa sọ yẹn ní àárín mi àti ẹni. Torí kí wọ́n ra tíkẹ́ẹ̀tì fún ẹ pé o fẹ́. Fẹ́lísì tún múlẹ̀ gbà. Ó kọ́ olówó nínú ikú àkáǹtì tẹ̀sán. Babe, you know what? I'll explain to you. You know I love you and I'll fight for you. Màá lárí ẹ̀ mọ́ bẹ̀rẹ̀ sí máa. Kò tó. Bẹ́ẹ̀ ni mo sọ. Adéníkẹ́. Olórí burúkú ni. Àkáǹtì tó fi gbọ̀n ó nìyẹn. Olórí burúkú ni Fẹ́lísì. Babe, you know I love you. You know I love you. And my love for you is Yeah, ó ṣẹlẹ̀ dá mi sílẹ̀. Ẹlẹ́dàá olórí burúkú ẹ̀ wò. Ìwọ ikú sí bàbá ẹ̀. Ẹlẹ́dàá wà lọ sílẹ̀. Oníṣoríire. Oníròkúpa. Ṣé ìwéré? Ṣé ìróbèlú? Òbèlú máa lù tiẹ̀. Kọ́sì bọ́tà. Àṣé set up ni gbogbo nǹkan tí mo ní. Òun ló gbà. Torí ẹ̀ ni mo ṣe kúrò ní country tí mo ní kí mi náà lọ kí n lọ rest orí mi bóyá gbogbo ẹ̀ tí ẹ máa dá. Well, that's a sad one, but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Now I'm back. So listen, I'm single and searching. So nǹkan tó ń sọ sí ni pé kò sọ́kọ, kò sí boyfriend. Kò sí kọ̀kọ́ fún náà. Èmi àti ẹlẹ́dàá mi nìkan lájọ rẹ̀. Kábíyèsí Ọlọ́run á ṣe tó máa dúró. Àmì o, àmì ẹ̀ pọ̀. Jẹ́jẹ́ ni ó ṣe ọkọ ìyàwó. Ṣé tó fẹ́ ṣe? Dúró náà. Obìnrin fine bẹ́yẹn. Kò dẹ̀ tí lọ́kọ. Nǹkan tó sọ fún mi nìyẹn. Ọlọ́run tí lọ́kọ. Ṣojú àwọn guys tó wà nílùú yẹn fọ́ ni. I mean, baby, it's fine you kó máa lẹ́ni tó ń fẹ́ lọ now. Anyways, Alpha, ṣé ibi tá ti stop láti fẹ́ pick up? Kí la pick up? Ọ̀rọ̀ ọmọ yìí náà ni now. No, mi ò lè fẹ́ náà. Come off it. Ṣé èmi ni kò fẹ́ ni? A ní kẹjọ máa ṣe wọléwọ̀de. Wọléwọ̀de? Pẹ̀lú ọmọ kò sí nǹkan tó jọ mọ́ láàrin èmi àti ẹ̀. Bọ́tù wà lè má ṣọ̀rẹ́ ọ̀bọ̀ wọléwọ̀de náà. Ṣé bí wọn náà ló sọ fún mi pé o fẹ́ ṣe nǹkan tí ìyàwó ẹ̀ accuse ẹ fún? Just do it. Oh. Close your eyes. Ṣé yẹn? No. Oh no, kò possible. Ọ̀rọ̀ ẹnu lásán ni mo máa fi yẹn ṣe. Mo kàn sọ yẹn náà. Ẹ̀ta kọ́ńkà tó gbà ká, òun náà fẹ́ tinú ẹ̀ ṣe. So tí n bá ṣe é sìn nǹkan tó ti wà nù mí ni mo ṣe yẹn. Ọ̀rẹ́ mi, oníṣòrí burúkú bí kúkú ní wáìtì. Ẹ̀ ṣorí nílé ayé iná tẹ́lẹ̀. Ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́, òun lẹ́gbà ẹlẹ́gbà. Ó túmọ̀ sí wípé irú ọmọ yẹn ń sìn Alpha. Ṣé wàá kúkú gbé ilẹ̀ fẹ́ mi? Kémi máa tọ́jú ẹ̀. Ṣé nǹkan tí mo rò kò sọ náà ló sọ? Nǹkan tó bá gbọ́ náà ni mi sọ. Irú ọmọ yẹn ń sìn, ṣé wọ́n rò pé ká waste ẹ̀? Jọ̀wọ́ bínú, kí ni colour problem ẹ̀ gbọ̀ngàn? Jẹ́ kí n mọ̀. Multicolor ni rainbow. I see. Mo notice náà, o gbọ́dọ̀ má jẹ́ multicolor kó o má sọ̀rọ̀ nǹkan tó sọ jáde. Jọ kí ló fẹ́ fi ṣe? Lẹ́yìn ìyàwó méjì. Lẹ́yìn àmọye girlfriend mélòó tí mo mọ̀ mọ́ ẹ. Kí ló fẹ́ fi ṣe? Gbogbo sì fi ní ṣe yóò necessary now. Mi fẹ́ ìyàwó méjì sílé. Yes. Mo dẹ̀ ní nǹkan tí mo ń plan láti fẹ́ by April. Yes. Eléyìí sìn mo lè fi ṣe kẹrin now. After all, mẹ́lọ ló ń sọ. Okay, mẹ́tọ́ ló ń sọ yẹn. Nínú bo ló wà ní Bible. Ṣàwánú Kùránì alápọ̀nlé. Ẹ sọ ṣé Muslim lèmi àti ẹni? Màmá ṣe báyìí bọ̀. Gbogbo alámọ̀pọ̀ ọlọ́ọ̀kan náà ni gbogbo wa ń sìn náà. Tó bá ti dérò táìmù ló máa ń rántí kọ́ lọ́hùn kan láǹsìn. Tó bá ti dérò táìmù ló máa ń quote àwọn nǹkan tí ò yẹ kó máa quote. Ìgbà yẹn ló máa ń rántí bàbá mi kan ní pé Muslim àwọn náà rí náà. So mo lè fẹ́ yàwó tó pọ̀. Ó pẹ̀ lára àwọn problem country. Kí ló rí? Ó ṣe. Ìwọ nìkan fẹ́ yàwó mẹ́rin àbí. So tó bá wá bí àìmọye ọmọ ìjọba wo ló ṣe fẹ́ tán? Ṣé mi ṣiṣẹ́ ni? Ṣé o ṣe kí ni? Ṣé mi ṣiṣẹ́ ni? Ìjọ èlò ló fẹ́ fi tán wọn, èlò ló kó dání. So pẹ̀lú àwọn problem àwọn ọmọ yẹn wá padà wá dìdàkudà sí. Má sọ bẹ́ẹ̀ mọ́, mo lè fẹ́ yàwó kí n tiẹ̀ decide pé mi bímọ. Ọlọ́run
tí n bá kọ́ tó bá jẹ́ 4 bedroom duplex nìkan náà mo kọ́ máa fi kàn sí yàrá 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 tí n bá ṣèkan ní 1 AM mo lè bọ́ sọ́dọ̀ kejì ní 3 AM. àwọn ṣe náà wà lójú àwọn tí ajá ti kéèké ní ẹ̀dá. àjogúnbá ni alfa má sọ̀rọ̀ bọ̀rọ̀ ọmọ ìmọ̀lẹ́. sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọmọ tèmi àti ẹ̀ ti fẹ́ra láti múra rí. ayé ń ṣe orúkọ wo lẹ máa ń pè ní secondary school bọ̀bọ̀ ó ti gbàgbé ni ìwọ àti tó sìn ẹ bá oṣòfò lẹ máa ń pè mí mi máa ń jẹ oúnjẹ ọjọ́ kejì àjàjà tó bá jẹ́ iyán ẹ̀hún ọjọ́ kejì ọ máa bomi sí báyìí máa rún ó nígbà ṣe máa rún ó túmọ̀ sí pé ọmọ yẹn tó bá ti dúdú rí tó bá pupa ẹ̀mí àjẹ bẹ́ẹ̀ àgbà tí wọ́n ń fẹ́ yẹn gbogbo kìíní tó tóbi sí yẹn ò tí ì tóbi ètí gẹ̀ẹ́rì oníṣẹ́ ọ̀rẹ́ mi. Olúwa dọ̀wọ́ àyà lọ́dẹ̀ jọ̀bọ̀. Facebook dúdúdú. Ọkọ mi kò ń bínú láti ìgbà tí kẹ́lẹ́ yẹn ti ṣe. Ó kò ń bínú sí mi kó dẹ̀ ti bẹ́ẹ̀ kò bọ́. Ìwọ ni ilé kó wá sóòtì mi. Tí bá dáná fún kò ní jí. Tí bá kí wọn kò ní dá mi lọ́wọ́. Ó tó kàn bínú. Ṣé ẹ ti wá pe àǹtí mo pé kán ti bá yín bẹ̀rù? Àǹtí mo pé alágbàákò mà náà. Wọ́n máa ń ṣe bí aláǹgọ̀nà ni. Wọ́n máa ń ṣe bí ìgbà tí nǹkan jẹun sí wọn lọ́pọlọ ni. Anything tó wù kí n bá sọ fún wọn báyìí, wọn kì í support mi, ọkọ mi náà máa support. Mo ti pè wọ́n, mo ti ṣàlàyé ọ̀rọ̀ fún wọn. Pé bóyá wọ́n tiẹ̀ lè bá mi pè kán bá mi bẹ̀. Wọ́n kọ̀ bẹ̀rẹ̀ sí para fún mi bí olórí burúkú lórí fóònù ni. Ẹnìkan kí ni kan má pè mí mọ́ olùṣìnẹ́ àbúrò ṣìnẹ́ mo ti wọ́n ẹ tẹ́lẹ̀ mo ti ní sùúrù ẹ̀sẹ̀ wọ́n kọ̀ mo gọ̀ òwe àti ìwọ̀n ti ya rèé jàre ń kọjá fóònù mọ́ létí tèmi. Ẹ ti mọ̀ kọ́ tèmi rò báyìí mo rò pé bóyá kí èmi kí n bá yín bẹ̀ wọ́n àbí. Bá mi ṣe kéde kò ṣe kéde ọ̀dáadáa ṣé wọn náà kọ́ ló dá gbogbo orúkújú ilẹ̀ ṣé wọn kọ́ ló dá gbogbo wàhálà ilẹ̀ ni oníṣekúṣe ọmọ oníṣìnà oníranù onírèkùnrin jọ tó lọ ìgbà tí èmi bẹ́ẹ̀ nínú iṣẹ́ báyìí kí ló dé tí wò ṣe reject ẹ̀ tó bá jẹ́ pé kò ṣe pé ìwọ náà ní nǹkan tó fẹ́ ṣe tí ò bá ṣe kó ní tiẹ̀ lọ́wọ́ kí ló dé tó ṣe kọ́ iṣẹ́ yẹn orí òṣì lẹ́sẹ̀ òkè ọkọ mi ti ń wọ ẹ lójú tẹ́lẹ̀ àbí o ti ń wọ opportunity oore wu ọ̀lẹ́ àbí bó kàn ṣe rán opportunity ẹ báyìí o kàn sáré o grab ẹ straight ni o lè oníjẹkújẹ ọ̀fọ̀n ilé ọmọ kékeré oníṣekúṣe. Àǹtí mi ẹjọ ẹni tó bá rí yín bí ọ̀rọ̀ yìí ṣe ń dùn lẹ́nu yìí tẹ́ ń bá mi wí seriously yìí kò ní wọ́n pé iṣẹ́ ni mo gbọ́rọ̀ sí yín lẹ́nu ẹjọ tó bá yí pé mi ò wo èmi ò dá yín lóhùn bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ bí ọmọlúwàbí ń gbà yẹn sí mi ìṣẹ̀ṣẹ̀ ọmọ tó ń gbọ́rọ̀ sí àgbàlagbà lẹ́nu ẹjẹ́ ń pù tẹ̀ báyìí because mo gbọ́rọ̀ sí yín lẹ́nu ni torí olórí burúkú àti obìnrin táyé ẹ ti bàjẹ́ òun nìkan ló lè ṣerú nǹkan báyẹn fọkọ. Bọ́dọ̀lá màá ká ló pẹ̀lú olórí burúkú. Mo ń ṣàlàyé ẹni ló pẹ̀lú olórí burúkú. Irọ́ o mo ń ṣàlàyé ọ̀rọ̀. Ó ṣàlàyé ọ̀rọ̀ ló wá fi mí wé olórí burúkú ló sọ wípé ayé tèmi ti bàjẹ́. Bọ́dọ̀lá màá náà ṣàtijọ́ ṣeré tó yẹ ni ṣé mi àti ẹṣin àtijọ́ fún àtọ́tọ́ yìí ni. Ókè mo ti mọ nǹkan tó ṣẹlẹ̀ sí finish ni mo ti ń wá bí jù no mo ti wá ń kí ẹ jù ṣe bẹ́ẹ̀ mi ni mo máa ń gbéra mi wá bá ẹ ní ṣọ́ọ̀bù ní gbogbo ìgbà tí mo máa ń sọ̀rọ̀ mi fún ẹ àbí sí finish ti wà láàrin èmi àti ẹ àti ríra wa tán ránṣẹ́ rí mi fílọ̀ pé mi lọ́lọ́rí burúkú kò sí yẹn kò yọ máa dánù yẹn kò sí wàhálà àti ríra jù mo ti ń wá sí bíbá yìí. ẹ mo lè lọ ṣàníyànjú kí ni mo dúró òkè dúró ṣé tí o bá ṣe pé ìwọ ọjà ọmọ òṣì tí o bá ṣe pé ọjà ọmọ òfò ọmọ àdánù ọmọ játijàti olórí burúkú ọmọ onírè òṣì lẹ́sẹ̀ oníṣekúṣe ìwọ fẹ́ lá mi lọ́kọ ṣé o rò pé mi ò mọ̀rọ̀ gbanú ẹ̀ ni nǹkan tí mo ṣe yìí kò ń ṣe pé mo mọ̀ ṣe ni mo fi test ẹ yes mo fi test ẹ wò ní kò dé fẹ́ o fẹ́ mo mọ̀ bó fi ọkọ mi jọ ẹ wò ní pé bóyá wà á gbà bí ò nígbà tó bá jẹ́ ọmọ gidi ni tó bá jẹ́ àbúrò gidi tó nífẹ̀ẹ́ mi bó ṣe claim ìgbà tí mo bá ẹ sọ́kò tí ẹ yẹ kó gbà láti ṣe rárá àti rárá dájú ọkọ mi ń wù ẹ nìyẹn o ti like ọkọ mi síkùn àbí o ti like ẹ sínú o ti rí fine boy olówó orí ó ga ó dúdú ó sì bọ̀lẹ̀ o ti lọ́ọ́ fi yẹn dream nínú ilé àbẹ́lẹ̀ yóò bá tiẹ̀ jọ́kọrin ni àti ẹ̀ jálé ẹni wọ́n sórí bó ṣe wà yìí ẹ̀kọ́ ẹja ni kò ṣe jẹ fẹ́ anybody tó o bá jẹ ọkọ mi ó máa há ẹ lọ́fun ni wọ́n mọ̀ òṣì játijàti oníṣekúṣe oníṣìnà ọmọ ọ̀ràn ìwọ mo tẹ̀sẹ̀ o dẹ̀ fail mo sáré fọkọ mi tẹ̀sẹ̀ o dẹ̀ sáré gbà bẹ́ẹ̀ kò sí wàhálà
ìgbà tẹ́jọ ṣe orí ẹni tàbí ọ̀rẹ́ ti. Ṣé o ṣe borí lẹ́bù? Mi ò rí kankan mi. Orí lẹ́bù ẹ̀? Mi ṣe kankan pẹ̀lú wọn. Mo ní sọ orí lẹ́bù àbọ̀ rẹ̀. Mi ìgbọ́ wọn ṣe kankan àti bàbá. Ó yá ṣépè pé orí ẹni tàbí ọ̀rẹ́ ti. Mi ò ń ṣépè mọ́ pé mi ń ṣépè wọn fi kọ́ wa. Ó yá ògùn rẹ̀ ògùn dà. Kí ni? Ògùn dà ní gbogbo àwọn àjọgbọ́ ẹ̀. Ilé ìlú ògùn bóyá kéde ògùn dà rẹ̀. Màá làwọn ẹ̀ látàrí ìsìn mò ń ṣe. Kéde pé òrí kíní ọkọ. Mi ò gé kankan dé. Ṣé o já wèrè ni? Mo ní kó gé kíní ọkọ ìjẹ́ pé òrí ọkọ kíní ọkọ mi àbórí. Èmi ò rí kankan. Ó dà pé ògùn eléyìí ò ṣàkàtà. Kí? Ìgbésí tó sì lè jèrè ẹgbẹ́. Màá ti bọ́ ẹ lọ́fọ̀ kéde. Bọ́lá ṣe kéde orí àwọn ọ̀rẹ́. Tí wọ́n ṣàlà máa ṣohun gbogbo. Lórí tó bá yá wọn máa bí ọ pé báwo. Wọ́n kàn máa olórí bọ̀ fún ọ. Wọ́n kàn máa olórí kó wọ ọmọ yìí tó fẹ́ ṣòfò. Ṣé kò mí wà nínú ọ̀rọ̀ àwọn aṣọ orí burúkú tó wọ̀ kiri yìí ni? Ṣé kò mí wà bẹ́ẹ̀ nítorí Ọlọ́run? Ṣé ò ní aṣọ tó lè bo ara ẹ ni? Mama, eléyìí tún fẹ́ ma. Ìwọ náà gbọ́ nǹkan tó sọ, gbọ́ òyìnbó tó sọ, olófẹ́ ẹ̀. Ó túmọ̀ sí pé ìwọ fúnra ẹ mọ̀ pé aṣọ burúkú laṣọ tó wọ̀ ẹ́. Aṣọ tí ò dá ni. Ọ́fíìsì ẹ̀ ní ma. Ṣé wo má jẹ́ kínú bí mi o. Má jẹ́ kínú bí mi o. Ọ́fíìsì wẹ̀ wẹ̀rẹ̀ wọ. Irú ọ́fíìsì wẹ̀ tó ń ṣí gbogbo àyà tiẹ̀ sílẹ̀ wo ni wọ́n rà? Ṣé o ní aṣọ tó lè kọ́? Ṣé stripper ni ẹni? Mọ̀ mi ò ṣe rí mọ̀. O ò ṣe rí? Ṣé o ti ṣiṣẹ́ ní club house àwọn ọmọ tó máa ń lọ́mọ́rin yẹn? Rárá mi ò ṣe gbogbo nǹkan báyẹn rí mọ̀. O ò lọ́mọ́rin rí? Kí ló dé tó máa ń múra bí ọmọ rírìn lójoojúmọ́? O máa ń múra bí ọmọ wóbè, wàá máa múra bí ọmọ gọ́tà, wàá máa múra bí ọmọ street. Kí ló dé kí ló ṣẹlẹ̀ gan-an? Àwọn aṣọ tí mo ní ni mà. Àwọn aṣọ orí burúkú wo ló ní? Ṣé wá èmi tí mi ò kì í ṣe ara ọ́fíìsì yìí gan, wo bí mo ṣe dìdọ́rùn. Béèyàn ṣe máa ń look responsible rẹ̀ bí àwọn ará ọ́fíìsì bọ́ ṣe máa ń múra rẹ̀ torí pé mo mọ̀ pé mo ń bọ̀ ní ọ́fíìsì torí ẹ̀ ni mo ṣe múra corporate báyìí. Ìwọ yìí o máa ṣe bí ìgbà tó lọ sílé ijó. Jọ torí Ọlọ́run ṣé bí ìjọ African shrine ni? Ẹ má bínú wẹ̀rẹ̀ wọ́. Tó bá ti ṣòṣì tó wà dé bá sọ pé ẹ má bínú. Dájúdájú o mọ nǹkan tó ń ṣe. Ládùúrú bí mo ṣe wọ̀nà ẹ̀ níjọ́ yẹn pé kò yé máa wọ. Mo ti ń change mama, change finally ma. Kí ni mo fẹ́ ṣe sí ọ̀rọ̀ ìwọ ọmọ egun ní òwe báyìí? Tó kọ sọ́rọ̀ ẹ̀dí egun ní òwò tó ní aṣọ gidi tó lé. Sọ́dà àbọ̀ abálọ̀ rẹ̀ ṣètò ṣáàjẹ́ kí n kọ́kọ́ lọ fèsì nǹkan tí mo bá wà. Bọ̀ sórí aṣọ yìí, aṣọ tó wọ̀ yìí, aṣọ ẹ̀ nǹkan máa ṣe kó tó kúrò mi ní aṣọ burúkú kò ní wúlò fún ẹ mọ́ wàá rí nǹkan tí màá ṣe tí n bá máa padà dé aṣọ yìí. Ṣé mo fẹ́ rí òwò ni màá já ẹ sí òwò dáadáa màá dé lé ẹ bọ́ta kó rìn òwò wọjà lọ. Ọlọ́run ní jẹ́ ká yà wèrè mà. Kò sí wàhálà ẹnu ẹ ló wá yẹn. Ṣé òkè mà tó máa pa ẹ́. Òkè mà ẹ má bínú mà. Kí ló fẹ́ máa yí lọ́rùn báyìí? Kí ló bọ̀ nínú nǹkan tí mo wọ̀ yìí? Kí ni nǹkan tó tún bọ̀ nínú ilé báyìí torí Ọlọ́run? Èmi ọmọ ṣé máa ti tó pé mo wá bọ́pọ̀ yín ṣiṣẹ́ mi ò dẹ̀ nílé ìrìn mọ́ ni. Sweetheart báwo ni? Dára. Mo wà ókè o sọ́kùn bọ̀ bí. Well, mo kàn ń pé kí n gbóúnjẹ wá fún ẹ. Eléyìí tí òfin máa ń ṣe wàhálà jáde lọ jẹ lọ́ǹtì kò kókó jẹ ní ọ́fíìsì ẹ̀. In fact, favourite ẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí. Ẹja, tilapia àti white rice. Mo sí ẹja yẹn lónìí mú oyè bó ṣe máa ń láìpẹ́. Ọ̀dára o mọ̀ pé mo máa ń sọ̀ tara mi náà. Kò bá máa stress ara rẹ láti sọ pé o ṣe máa bá mi dáná wá. Ọkọ mi tí kì í stress ara mi. Jọ torí Ọlọ́run kí légún mi ṣe tí ò fàárọ̀ jù. Tí mi ò bá stress ara mi ṣé mo níṣẹ́ tí mò ń ṣe ni? Tí n bá lè stress ara mi fọ́kọ mi jọ kí ni ìwúlò? Dára nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn. Mi ń sọ fún ẹ pé kó bá mi dáná wá ni mò ń sọ pé mo máa jẹun. Òun náà mo sọ pé wò ní ìdá àti lọ jẹun níta. Oúnjẹ òní wá jẹun. Wọ́n má jẹ́ ká rọjọ́ ju títí máa bọ̀ wá jẹun kó tó tutù. Mi ò jẹun bóyá kó máa gbé lọ. Ọgbọ́n nǹkan tí mo sọ mo ní mi ò jẹun. Báwo ló ṣe máa sọ pé mi ò jẹun? Mo ṣe wàhálà láti odidi ilé sí bíbá láti ìwà fún lóde wá bá mi sọ pé òun ló jẹ. Ó máa jẹ́ mọ̀nà ká ẹ̀. Ó ṣe ní jẹ́ kí ni? Jọ ṣé o fi nǹkan sóúnjẹ fún mi ni? Ṣé mo fi nǹkan sóúnjẹ fún ẹ? Nǹkan tó ń ṣe máa jẹ ṣé o fi nǹkan sóúnjẹ fún mi ni? Dúró ló ti ń bá máa fún ẹ ní nǹkan jẹ ṣé máa ṣe wàhálà láti ilé wá sí bíbá ẹ̀ máa wá fi sínú oúnjẹ fún ẹ ni. Tèmi mi àti àjọ ń sùn àjọ jí lójoojúmọ́ ni ó dẹ̀ ní nǹkan tó jẹ lálẹ́ sùn. Inú bẹ̀ ni màá rí bọ́ọ̀sì ìlú adé jẹ́ nicely níbẹ̀ lójú tó mo dẹ̀ fẹ́ kó ṣe àṣẹ lára.
bí nǹkan sínú oúnjẹ fún ẹbí ti báwo àtàrà ẹni mò ń wò pé kò yé máa dààmú káàkiri máa jẹun káàkiri ní kinní ó wọ́n síbẹ̀ kó wá jẹun Tádé ó máa jẹ oúnjẹ yìí náà ó mọ̀ mí ó mọ̀ pé nǹkan tí mo bá ti fẹ́ ni mo fẹ́ nǹkan tí mi ò dẹ̀ fẹ́ mi ò fẹ́ ni. ìwọ náà mọ̀ mi tí n bá ní mi ṣe nǹkan mi ṣe ni ṣo fẹ́ force mi ni mo ní mi ò jẹun. no ọ̀gá máa wà nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó máa jẹun ni tó o bá jẹun gbogbo àwọn ará ọ́fíìsì ẹ̀ wọ́n ní sí mi náà. ariwo tó ń pa ní ọ́fíìsì ń sìn ṣé o mọ̀ káwọn èèyàn máa gbé mi àti ẹ. kí ló kàn mí pé wọ́n ń gbé mi àti ẹ kí ló ṣe wọ́n jẹun dìde ọkọ̀ wọ́n jẹun lẹ́rọ̀ kí ló dé. kírítò lójú tì náà ó dẹ̀ sọ̀rọ̀ oúnjẹ dáríwó. nítorí pé mo ṣe wàhálà ni mo ṣe wàhálà láti odidi ilé wá sí níbẹ̀ wàhálà tí mo ṣe gan kí n tó dáná gan ṣé mi ò mọ ṣe tó. ṣé mi ni mo ní kó dáná fún mi ni ṣé mi ni mo ní ṣé mo sọ fún ẹ pé mi ń pa mí mo sọ fún ẹ pé kó bá mi gbóúnjẹ wá. ọ̀gágun dìde lẹ́rọ̀ kó wá jẹun wá fẹ̀sọ̀ jẹun. mi ò jẹun. wá jẹun àrídà ti pa. ṣòtì. báwo. kọ́ má ti wà má wọ́ padà sí orí síìtẹ̀ máa pè ẹ́ tó bá tí mo fẹ́ kọ́ máa bọ̀. ó ní ṣe oríire ọmọ òfin ọmọ jàtìjàtì dúró ó ṣe ya olórí burúkú ọmọ báyìí ó gbọ́ pé èmi àti ọkọ mi àjọ ń sọ̀rọ̀ lọ́wọ́ ó dẹ̀ lórí láyà ó dẹ̀ já wọlé ókè tó bẹ́ẹ̀ ṣe ń ṣe lélẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe yàfùyàfù rẹ̀ ó fẹ́ wọ ọ́fíìsì ọ̀gá ẹ̀ ó lè kọ́lẹ̀kùn ó kọ̀ já wọlé bẹ́ẹ̀ ni pé máa sábẹ̀ nínú ẹ̀ ló fẹ́ wọ̀ ó já wẹ̀rẹ̀ ni. dára kí ló ń ṣe yẹ. ó kí ń bọ́bọ̀ ìwé àbí ó lè bá wí ìgbà tó ti ń jẹṣẹ́ ó lè bá wí oníṣekúṣe. urgent call ni wọ́n ní urgent ṣe ń bẹ́ sọ ìtẹ̀lẹ̀. àbí kò fẹ́ dà fún àwọn tó ń pè é. ìwọ máa padà sọ́dọ̀ padà sọ́dọ̀ ṣá. kó máa padà lọ sí mo àmọ́ wọ́rì mo bọ̀ wá bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ọmọ yẹn ni màá ṣàkọjá tó gbogbo òṣìṣẹ́ tó ṣe pẹ̀lú sẹ́kẹ́tì ẹ̀. dára ṣoṣo ọ̀pọ̀ wa òkè. ṣé wọn náà gbọ́ òkè sá ọmọ fẹ́ wọnú ọ́fíìsì ẹ̀ ó fẹ́ wọnú ọ́fíìsì ọ̀gá ẹ̀ kò lè kọ́lẹ̀kùn ó ń já wọlé bẹ́ẹ̀ ni pé máa sábẹ̀ dúró bẹ́ẹ̀ ni sáwọ̀. kọ́lẹ̀kùn fún kíni kí ló ń ṣe yẹn náà ó gbọ́ nǹkan tó sọ ń sí ó ní pé ó jet call because mo ń expect àwọn àlejò èmi náà sọ fún ẹ kó tó di pé ọmọ yẹn wọlé ọmọdé gbé kọ̀ wá sí ó wá sọ fún mi pé òkè àwọn pípò ti pè òun ṣé kóun pè wọn òun sọ fún mi pé kó kanlẹ̀kùn wọlé kí ló ń ṣe ẹ ṣé lóde la wà ní. ọjà ti kọ orí burúkú wọn ọjà ti kọ bí àwọn pípò tó sọ fún ọmọ yẹn jẹ ọṣẹ ni wọn fẹ́ bọ ni àbí kí ni nǹkan tó wà ọjà ti nípa wọn ṣé ẹ̀mí gbogbo wọn fẹ́ bọ ni tó fi di pé òkè ó fẹ́ wọlé kò lè kọlẹ̀kùn ó já wọlé bẹ́ẹ̀ dájúdájú bẹ́ẹ̀ ṣèjọba ṣe nìyẹn bó ṣe máa ń wọlé tó máa ń jáde fírílì nìyẹn ó máa ń lọ ó máa ń bọ̀ bó ṣe mú àbí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn àbí ó ti máa yí lára àpapọ̀ máa wá fà ilé nìyí nítorí ẹ̀ ló ṣe já wọlé báyìí a kò wọlé wá bẹ́ẹ̀ ìwọ náà ò ní bá wí olórí ọwọ́ tẹ̀ jọ wà. orí ọwọ́ wo lèmi àtọmọ tó ń bá mi ṣiṣẹ́ jọ wà ó tiẹ̀ wá lójú tí wúrò wà àtọmọ yìí orí ọwọ́ wo tó ọmọ ilé mi àti ẹ̀jọ̀ wọn máa fi nǹkan sí nǹkan ọmọ yìí ló ń wọlé ló ń lọ ló ń bọ̀ ọmọ yìí ọmọ kékeré ò fọwọ́ ọmọ ilé so bẹ́ẹ̀ ló lójú tí kò lójú bẹ̀ ṣé bó ṣe rí ló ṣe rí òtí ẹ̀rọ tí ó sọ mí dẹni tí ò ní taste. ọ̀gá bọ́lẹ̀ gbẹ̀jẹ̀ rẹ̀ oúnjẹ máa lọ mo ti gbọ́ oúnjẹ. mi ò lọ sẹ́ni wẹ̀ kí ló dé tí wọn náà jẹ ọmọ nílé báyìí ṣé ọmọ ilé náà bí ẹ sí ni a ní kó rọra dìde kó fẹsọ̀ wá jó oúnjẹ látàárọ̀ ó bẹ̀rẹ̀ sí ilé ṣọ́ òun lẹ́ra ọ̀gá ṣọfẹ́ gbọ́ tó o bá jó oúnjẹ mi ò ní kúrò nígbà gbogbo ọ́fíìsì ìkùnà ní sẹ́ni tó bá lè tì mí bẹ́ẹ̀ ni díje kó wá jẹun lẹ́rọ̀ kí lè má bá tẹ̀mí lọ. bọ̀wọ̀ fún rẹ mọ̀ wípé tí n bá ti ní mi ṣe nǹkan mi ní ṣe náà ni mi ò ní jó oúnjẹ yìí. ìwọ náà fúnra ẹ dẹ̀ mọ̀ wípé tí bá sọ wípé máa ṣe kan máa ṣe náà ó máa jẹ oúnjẹ yìí. díje wá jẹun wá jẹun. máa lọ tí n bá ti ṣe náà máa jẹun gbélé máa lọ ọgbọ́n mi máa lọ máa jẹ oúnjẹ mi tí n bá ti ṣe tán kò ṣàrè pé mò ń ṣiṣẹ́ lọ́wọ́. ṣọ́mọ àṣẹ ló pè mí kí n máa lọ wá jẹ oúnjẹ kí n yíṣẹ́ padà kẹ́ lọ yóò jẹ dànù àbí ó máa jẹ́ lójú mi kó tó ní pé mo lọ ni tí ò bá jẹ́ mi ò ní kúrò níbà ó ti ẹ̀wọ̀n bọ́ òkè bóyá kò kàn jẹjẹ kó padà wá sórí ìjókòó tó máa ṣiṣẹ́ àmọ́ ó máa jẹ gbogbo ẹ̀tọ́ àtẹja àti ráìsì ó máa jẹ́ tán àti ẹ̀pá gbogbo ìṣòro tó wà wájú ẹ̀pá ti sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀mí sẹ́kù jẹ̀mí èèyàn lọ́sọ fẹ́ kú sí ni mo ṣe kí ló dé fúnra ẹ̀ nísìnyí wàhálà ń pààyàn gbádùn ẹ̀mí ẹ̀ gbádùn ayé ẹ̀ wàhálà ń pààyàn má wàhálà pa ẹ̀ wàhálà àwọn oníwàhálà ló kó jọ síwájú ẹ̀ gbogbo fáìlì òfin tó wà níwájú ẹ̀ ogun ló wà bẹ́ẹ̀ ìṣòro ló wà bẹ́ẹ̀ kí ló dé pàtì sẹ́gbẹ̀ẹ́ kan kó wá jẹun wá gbádùn ẹ̀mí ẹ̀. ok mo ti gbọ́ ṣebí tí mo bá ti jẹ́ ó ti tán. kò jù báyẹn lọ gbéra mo ti ẹ̀wọ̀n kó bẹ́yà kó jẹjẹ orí ẹ̀ tẹ́lẹ̀ bọ̀ tí wàá jẹ oúnjẹ yẹn tán ọmọ àkókò gan ọmọ ọgbọ́dọ̀ máa bá wọn wí tó tó yìí tó má ti gbọ́rọ̀ látàwọn fi lọlẹ ṣe yóò sọkàn kan.
fìlà ni mo fi jẹun. Jọ̀ṣẹ́ kò sí nǹkan mi ń bẹ ṣá. Bá mi sáàfù oúnjẹ tó bá fẹ́ sáàfù ó ní kí n wá jẹun mo ti wá jókòó. Wọ́n sọ fún mi pé kó bá mi ṣí fìlà. Ṣó dìgbà tí n bá tún change ẹ̀mọ́ ẹ lọ́wọ́? Fìlà ni mo fẹ́ fi jẹun àbí? Màá ṣí fìlà mi fúnra mi. Màá ṣí fìlà mi fúnra mi. Kí ló ṣẹlẹ̀ gan? Kí ló dé náà? Ṣọ́n rẹ̀ sí mi ni ṣé nǹkan mi wà ń bẹ̀ ni? How comes my small Small, okay. She's small. It's not bad. Really? Yeah, it's nice. Oh, thank you. Thank you. Ṣé kò wà difficult fún láti move by because sometimes they send the live location someone you mean okay mono at the end of the day. No, not at all. Okay. Yeah. Kí ni kí n fi ṣe lálejò? Kí ni mímu? Kí ni jíjẹ? Mi ò jẹun, mi ò dẹ̀ mu kankan. I don't understand. Kí ló mean pé o jẹun o mu kankan? Mo ti jẹun kí n tó máa bọ̀ ń bí náà, so. O wá sílé mi sọ fún mi pé o wà okay. I don't understand you. Bóyá o fẹ́ máa tijú ní ìsìn kò tẹ̀ fẹ́ yé mi. Ta ni? Ìwọ ni náà. Èmi. Ojú tì mí. Fún ẹ. Ojú ò tì mí o. Mo ti jẹun ní náà. Honestly. Ó dáa. Eléyìí tó sọ pé o mu kankan, o jí nǹkankan. Kí ló wá ṣe ń lè mi gan? Mo wá kí of course. O wá kí mi. Yes. So wọ́n wá ṣe lálejò àwọn sọ pé o ò fẹ́. Ṣùgbọ́n kan, bóyá kí n ṣe nǹkan tó bá light kékeré kan because mo ní seafood okra nínú fridge. Màá kọ́ microwave ẹ̀ ní pàdé ìbẹ̀rù àmàlà sí. Tó bá insist, but mi ò fẹ́ jẹun ṣá. Kò ní pẹ́. Okay. For the protein, meat or fish? Tó bá ti wù ẹ́. How you doing? Yes. You're welcome. I hope we will enjoy it. That's great. Asheko done. It's a good thing. Yeah. Okay. Tarishi, mo ní nǹkan kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ. Mo dẹ̀ mọ̀ pé tí n bá bi ẹ́, bó bá ṣe rí ló ṣe máa dá mi lóhùn. Of course, I'm going to parona. Exactly my point. I know you don't lie. So I'll just hit the nail on the head straight. Do you love your wife? Why won't I love my wife? Do you love her? I love my wife so much. Dearly? Yes. Okay, so does she love you back in return? Yes. Tadi, do you love me? As a friend, I love you. See, I don't want to be just your friend alone. I want to be more than a friend, like a special friend. I know. So? Sherry, only your country obìnrin ò lè ever gbàgbé láíláí ní ayé. Okay. Òun ni ọkùnrin tó bá sọ dobìnrin. For that reason, Tade, mi ò lè gbàgbé ẹ láíláí. I still love you. There. Thank you. But ohun àtijọ́ ti ré kọjá lọ tipẹ́tipẹ́. Sherry,
kò sí nǹkan àtijọ́ nínú ọ̀rọ̀ ìfẹ́ mi àti ẹ̀. Tádé ṣe sí, I love you dearly. I love you within my heart. Everything about I just love you. You have to go now. Thank you so much for the food. Thank you. I have to go now. Thank you. Tádé. Ilé tó bá dùn mí ẹ fúnra. Àṣàbí o àgbóhowú ntolúọ̀rán àdàgbà homo nítòsí ìdúró gógó là bóṣù àwo. àwọn lẹ́mí dábùtì igbákejì ikú tó fàṣẹ tí kò fọ́ lẹ́rán. táwọn bá wọlé tó ẹ̀ wá ikú kan wà máa fẹ́ pé ó yá ikú wa mú mi lẹ́kú wa lóhùn sí ìjà. so no dey tell me that kind thing. I don't even wan hear am at all. Which kind level be all this one now. wàhálà gidi gangan ló ṣẹlẹ̀. ṣe é gbàbọ̀dé fún mi. tẹ̀sífọ́n ló ta ara pa ńlá ta ní ìbọn lọ́wọ́ ṣé ọmọ dẹ́bùtì ọmọ wa ṣí ẹ níyàwó. ta ló ṣàṣù ayé tó fún ẹ láìsí lẹ́nu. òní ni mo máa fọ̀gá hàn òní ló máa mọ bó ṣe ń lọ. dáwà ẹ̀ sọ́mọ̀ wọnú mi máa yẹ kí ọmọkùnrin burúkú eré ṣá. ìjà wèrè ni kí ló ń gbẹ́nu yín màlẹ́kà tó fún yín láṣọ ọ̀rọ̀ ìbò ní nísìnyí láti máàdì ni ìkójú láti là. èmi ló bá wẹ̀ mí sáàkì. ó kọ jàjẹ́ ni ó ń tún ọjà lẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ tó gbalẹ̀ kọ́ lọ́nu ọmọ kì í pẹ́ ní sàìkì ọmọ kọ́ ló lè wúlé. dísò onílé jẹ́ máa yílẹ̀. wọ́n ní olówó kan láàrin òtòṣì mẹ́fà òtòṣì ní gbogbo wọn. ajé o ṣe tó jẹbi ní ìhòòhò. ẹ ṣe kọ sá o. ìwọ àtàwọn ọmọ ẹ kóra yín kúrò nílé o tí gbadé bá fi ẹ́ ṣòfò owó mi kìí dá. ariwo tó ń lọ nínú hòtẹ́ẹ̀lì lóru especially lóru. wàá jọ ariwo tí èèyàn tó nọ́mà. ó fẹ́ fi mí sílẹ̀ ó fẹ́ fi mí da Fọláṣadé nígbà tó wá àjọ enjoy ẹ̀ ní Fọláṣadé. That man, that man is irresponsible. bàbá nítòsílẹ̀ ń bí lánàá tẹ́ wá lọ́ọ̀jì èmi ò rí bẹ́ẹ̀ rí o. ọ̀gá wa lọ́ọ̀jì sí ni wọ́n check out ẹ̀ sí junction. ó check out ẹ̀. mẹ́ríkà ní tèmi mo rí mo ti ra ilé mi ṣe mo ṣàkà. ọ̀nà ọkọ̀ ẹ̀ ṣògùn owó àdẹ̀wò pé nọ́ọ̀mà pé kíkà kò máa sọ rubbish talk. alákọ̀ọ́kọ́ èèyàn kú síbẹ̀ àfojú òpá oyè ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́lẹ́kejì ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́lẹ́kẹta kí ló ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ṣe ń kú báyìí lówó ọkọ̀ yẹn ya bùrà sí lówó yìí ń dé lówó yìí ń pọ́ǹpù dé ló ń pọ́ǹpù dé. lóde tí ẹ fi ní ká máa aláwọ̀ wèrè kó máa wá gbé oúnjẹ kó máa jẹun kí wèrè máa wọ inú hòtẹ́ẹ̀lì yìí wà. kí ló lè fà á tó fi di pé ọ̀gá lè máa pọ́n wèrè lé tọ́gà bá ti ń pọ́n wèrè lé nǹkan wà ń bẹ́ o. ẹ má ẹ̀fà kàtúlọ́wọ̀ rẹ̀ mọ́. ẹ wo ọ̀gá mi kọ́ ni mo ṣe géètì fún wèrè o ó lè jẹ́ síkírítì yẹn. olóògùn owó má débi mọ́ o má tiẹ̀ jẹ́ mọ̀ kọ́ má tiẹ̀ mọ̀ mí mọ́ ẹ rárá. mo fẹ́ mọ bí o ṣe lówó mo fẹ́ mọ ìsàlẹ̀ ọ̀rẹ́ wo bí kò sẹ́nìbọ̀dì tó dẹ̀ trust ẹ mọ́ láyé mọ́ everybody ará ọ̀rẹ́ gbogbo wọn ti kọ ẹ̀ wọ́n trust ẹ. mo ṣe lóru ní nǹkan bíi 1 sẹ́ni bílẹ̀ kú ṣe ń ti gbòò látẹ́gùn fẹ́ ní nǹkan rẹ́ bọ́ gbòò. ṣóòótọ́ ni nǹkan tí super sọ. ẹ bá wà dáhùn lówó o. bẹ́ẹ̀ ni ò jẹ́ kí n sinmi o èyí sọ pé òun lè fi mí lẹ̀ báwo la fẹ́ ṣe mo ti márì ìwọ fúnni náà dẹ̀ mọ́ bọ́ọ̀ kàn pè mí tí n bá wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi máa pè mí ó máa drop message. ó ń send message sí ẹ ìwọ náà dé reply. ṣé kí n má tán ó lóun máì láti ṣe ìyàwó kejì. kí ló wà mẹ́. mi ò ní plan láti fẹ́ ìyàwó kejì fine ló fẹ́ rí mi then mo ti already made up mind mi pé okay anytime tó bá ti fẹ́ rí mi kò ní jẹ́ lé ẹ̀ kò ní jẹ́bi tó máa ké mi kan òun because last time tí mo lọ bá díẹ̀ báyìí ló. díẹ̀ ló kù kí ni ṣe kí ni. díẹ̀ ló kù kí n súnmọ́. ẹ̀ṣẹ̀ wo ló wá wà ń bẹ̀ tẹ́ bàbá rẹ̀ yín lájọṣepọ̀. kò sí nǹkan tó fẹ́ sọ mi ò ní chítọ̀ níyàwó. come off it kí ló ń ṣe ẹ náà ẹ
ò lè cheat ìyàwó ẹ̀ ṣé mi ni kò cheat ìyàwó ẹ̀ ni ṣé dandan ni kò gbé lọlé ni ṣé dandan ni kò gbé lọlé àbí dandan ni kò reply text ẹ̀ lójú ìyàwó ẹ̀ ó lè ṣe ń bò mí kò síbi tá ẹ ti lè pàdé moreover kí ni reason gọgọgọgọ tó fi ní dandandandan ọrùn iṣu lápárò òun fẹ́ kú sí. àjọ mọ nǹkan tó ń tẹnu mọ́ náà ní same thing tó ń sọ nítorí pé jẹ́ pé mi ni mo disvirgin. nǹkan tí ó ṣẹlẹ̀ gangan nìyẹn ó jábàálẹ̀ ọmọ ó ní kó fi ẹ́ lọ́rùn sílẹ̀ you have to fulfil whatever it is to promise ẹnjọ́ kìíní àná tó jábàálẹ̀ ẹ̀. mi ò ní chítọ̀ níyàwó. jọ má bínú ṣé Bọ́lá fúnra rẹ̀ tí èmi ṣerú ẹ̀ sí ẹnjọ́ kìíní àná ṣé kò sí lọ́rùn mi àbí kò mọ̀ pé mo ti fẹ́ Bímbọ́ ó mọ̀ pé mo ti marry òun gan fúnra rẹ̀ ti marry sí Ontario bọ́ kò fi mí lọ́rùn sílẹ̀ èmi náà ń go with the flow ṣé bí ọkùnrin go with the flow. kókó sí kò tí fẹ́ sọ fún fẹ́ ọ̀rọ̀ sọ so mo ti pọ̀ tí. ṣọ́lẹ̀ bá mi gbọ́ tí wàá ń sìn. jọ kí ló dé tó sí àwọn mẹ́sàn tó sẹ́ǹsì mi kí ó mọ̀ pọ̀ fún orí ọ̀ka ọ̀hún. wọ́n mọ̀ tí mo bá tó sọ. mo ń béèrè lọ́wọ́ mi pé kí n ti mọ̀ pàtí mi sọ. wọ́n mọ̀ pé mo níyàwó lẹ́nu ìyàwó tó dẹ̀ wà lẹ́nu rẹ̀ pé yín o kò ní bí kan tí wọ́n ti lè dùn. irú mẹ́sẹ̀jì tó sẹ́ǹsì mi kò gbọ́dọ̀ rí tó bá fi lè rí tó dẹ̀ mọ́ irú obìnrin bẹ́ẹ̀ àfàìmọ̀ kóbìnrin yẹn má lọ sí o. mi ò ní ìdẹ́rù bà ẹ́ mo kàn ń sọ irú èèyàn tí ìyàwó mi jẹ́ fún ẹ. kí nìyẹn? What? Quem é esse aí, galera? Eu mentira, ele é uma segunda circunstância. Nem vamos, eu nem até chamar uma só. Ok? Alright, nossa, nesse segundo, não. Checa de uma tempo de orelha, uma cena assim. Tí mo ṣe ń pe nọ́mbà láti ìjọ yìí tó ṣe kíkọ ni. Má bínú. Iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi ni mo busy. O busy àbí mo avoid me? Avoid it? Why? Mo busy ni now. Mi ò lè parọ́. Sade, look into my eyes and tell me straight that o busy ni. Eyo. Kí ló fẹ́? Well, I want you. Ìwọ ni mo fẹ́. Ẹ ti ń sọ fún láti jọ. Èèyàn bọ̀ mí náà ti dá ẹ lọ́hùn. Àti. Ìyàwó kí ló dé tó ń ṣe báyìí? Ti sọ fún ọ pé kò lè work. Stop down. Kíni? Ṣùgbọ́n bí mo ṣe wà yìí, mi ò rò pé nǹkan tí lè wà pẹ̀lú ọkùnrin mi ò kí ń mú mi because ẹni tí mo fẹ́ wà pẹ̀lú ẹni tó sọ mí di obìnrin and that's you. Èèyàn àwọn àgbàmọ̀ sọ pé òun àtijọ́ ti rí kọjá lọ. Stop ọ̀rọ̀ ẹni tó sọ ẹ́dọ̀bìnrin fine èmi ni mo disvirgin ẹ̀.
Òun ti níyàwó lẹ́yìn, please now. Ṣé báyìí? Tó bá dẹ̀ lè méjì, ọjọ́, especially the special somebody. Ìwọ̀ntúnwọ̀nsì ṣáàlà máa ṣohun gbogbo. Lórí tó bá yá wa máa rí ọ. We did it. Irọ́ ni o. Mi ò lè parọ́ fún ẹ náà. Àti ṣẹ́, àti súnmọ́bìnrin mi. Good. Dára ṣẹ̀ mi o. Àdára ṣẹ̀ mi. Mo ti bọ́lọ̀ ń dá májẹ̀mú pé mi ò ní gorí obìnrin kankan. Láti bàtà tí ṣe wedding. Mo sọ fún ẹ náà. Dára dẹ̀ jẹ́ kí n dá májẹ̀mú ìfẹ́. Mo gorí obìnrin mi. Tade, o ti bẹ̀rẹ̀ tí ẹ̀yìn. Kí ló ṣe ẹ́ náà? Yorùbá máa ń sọ pé orò máa sọ̀kò, orò máa sọ̀kò. Ọ̀nà onítọ̀wọ́ yìí, òun á sọ́nà. Àmì ṣọ́ọ̀pù ti sọ tọwọ́ ẹ̀. Ẹ̀dọ̀ ara ló dẹ̀ sọ. Àbí mi parọ́. Kò ṣáà ń ṣe round kan ló ṣe. Kí ló ń ṣe wọ̀ náà? Nǹkan kò ṣe mí. Ṣé o gbádùn ẹ̀ àbí o gbádùn ẹ̀? Ẹ dá mi lóhùn, o ṣe ìgbà tó ṣe, ó dùn mọ́ ẹ àbí ó dùn mọ́ ẹ? Ó dùn bẹ́ẹ̀. Àbí àbórí guilty conscience ó pé ni. Ìwọ fẹ́ máa ní conscience. Ìwọ tèmi mọ̀. Tádé gbójú mẹ́. Ọ̀rẹ́ mi ní òní ṣorí burúkú. Eléyìí tó ṣe òní ṣàṣemọ́. Wàá ṣe wàá ṣe dọ́jọ́ alẹ́. Jọ ṣé o lè start mọ́tò ẹ̀ ká máa lọ? Ibo là ń lọ? Mo ti gbọ́. Máa lọ. Jẹ́ ká máa lọ. Màá lọ wọnú mọ́tò mi. Máa lọ. Kí ló ń ṣe yẹn náà? Start mọ́tò ìjọ mọ́ ìjọ. Hello yín. Èèyàn listen. Jẹ́ ká rí nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹbí mistake. Jọ, má pè nọ́mbà mi. Thank you. Ṣé mo lè kọ́mọ ti jáde láàárọ̀ yìí? Tí o bá ní nǹkan tó dára, o gbọ́dọ̀ máa yà gbogbo ìgbà mi. Mo kàn tún wọ̀ nǹkan tó tún ẹ̀rù mi bá. Ṣé mi náà fún gbogbo pákéjì ìjà? Thank you. Good evening. Thank you. Mo ṣẹ̀fẹ̀ wọ kíchìn kí n àti ṣètò jẹ. Okay. Okay. Sure. You look so happy. You do not. Ìgbà tí mo ti ẹ ti ń lọ sọ inú tèmi náà wà dùn. Very sure. Ọ̀la fẹ́ náà ni. All right, darling. Take it to the kitchen. Da 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 da. Voye la ye. Oye voye ló gbà kó lè pẹ́. Ilé tó bá dùn mí ẹ fúnra. Ìwọ̀ntúnwọ̀nsì la fi ṣọ̀gbọ́n gbogbo wa. Ilé mi máa máa wò. Ilé mi máa máa wò. Ọ̀dẹ̀dẹ̀ mi máa ti tẹ̀lé. Ọgbọ́n la fi ń lólé ayé níyàwó ṣe jẹ́jẹ́. Ilé mi máa máa wò. Ọ̀dọ̀ mi lọ́wẹ́. Ọ̀dẹ̀dẹ̀ mi máa máa tẹ̀lé. Ìwọ̀ntúnwọ̀nsì àṣejù bàbá àṣetẹ́ o. Bára lé bí bá ń tójú tí ìrìn àmàdún ni o. Bó bá ṣe ohun tó dùn ní ẹ̀. Ó tó nù lálẹ́ fi láyé.
lálẹ́ fi lórí ayé ni tó máa gún régé. Ilé mi ò bàbá kọ́ mi bí mo ṣe máa wà. Kẹ́mi ẹlẹ́mi máa ṣe bá ṣe mi ṣe. Ìwọ̀nsí ìwọ̀ntúnwòsì lè bọ̀ ń bọ̀. Wùrùwùrùwùrùwùrùwùrù a máa ń kọ́ bá ní. A ní ọrùn ọwọ́ báyìí wọn ni mo ti ka ọkọ mi. Ṣé mi tí mò ń tẹnu mọ́ látijọ́ ẹgbẹ́ ọkọ mi ṣe ṣìnà ṣe ṣìnà ṣé mi ò ní nǹkan tí mo rí? A ló ń ṣe ṣìnà Tádé ń ṣe ṣìnà mo dẹ̀ ti ka mú báyìí red-handed. Mi ì tí ì mọ obìnrin náà mi ì tí ì mọ ẹni tó jẹ́ but ó ti dá mi lójú báyìí wípé ó lóbìnrin mi ń ta mo dẹ̀ ti confam. Mo sì fi sílẹ̀ mi tí fẹ́ bá fa nǹkan kan sí mo fẹ́ mọ obìnrin náà mo kọ́kọ́ fẹ́ mọ ẹni náà tí n bá ti wá mọ ẹni náà tí mo ti mọ irú èèyàn tó jẹ́ Tádé kan máa gbà mí lọ́gà àtòun àtòbìnrin náà n tí màá fojú wọn rí nǹkan tí màá fojú wọn rí má tiẹ̀ tí ì jẹ́ kí n dánú lẹ̀ mo ṣì ń gbá research lọ́wọ́ jẹ́ n kọ́kọ́ mọ irú ẹni tóbìnrin náà jẹ́ ìyẹn ló ṣe kókó for now but mo ti confam báyìí wípé ọkọ mi ṣe ṣe náà mo lè ti ní proof lọ́wọ́ mo ti rí proof yẹn. Ó sì wà lábọ́ bá ṣe jẹ́ máa update ẹ̀ all right. Ọmọ ṣe ń yọ sọ àwa ṣe ń yọ Tádé mo sọ kò sí bó ṣe lè smart tó ó máa kó sí mi lọ́wọ́ ń jọ kan ó padà kó sí mi lọ́wọ́ sí wàhálà ṣé ń báyìí lóko kí n mọ gbogbo nǹkan tí mo fẹ́ mi. Jẹ́jẹ́jẹ́jẹ́ o ẹ̀yà o gàlégàlé yìí pọ̀. Tí mo bá ń parọ́ fún wọ́n enjoy nǹkan tá a ṣe. I enjoyed it. Story kékeré kan tí mo fẹ́ sọ fún ẹ. Ṣé nígbà tí mo padà wá sílé mo jáde ìjọ kan mo lọ sí supermarket láti lọ ra àwọn necessary things tí mo need. Mo ṣe ń bọ̀ ọ̀tà mo pàdé ọ̀rẹ́ mi kan tí èmi àti ẹ̀jọ́ lọ sí secondary school. We exchanged numbers and we got talking. Oh, I'm Wasile. Are you being serious here? But nǹkan tó ní kí n ṣe yìí kò make sense now. Kò sí big deal bẹ́ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ náà tí ò bá ṣe ti tàbúrò mi tó fẹ́ rí mo ti ṣerú ẹ̀rí náà àbúrò mi ni mo lọ àbúrò mi wọnú ọlá in fact mo wà ṣọ́ pé fìdí ẹ̀ kó fọ́ sí trap mi mi mọ bí wọ́n ṣàṣìṣe gbogbo tí gbogbo ẹ̀ kó work out ọtí wo yìí new face yìí kò rí erí ó máa easy fún láti tó fọ́ sí trap ẹ̀ kò gẹ̀ẹ́tì rẹ̀. Ó set up pẹ̀lú àbúrò ẹ̀. Okay, bó ṣe ní káàbúrò ẹ̀ lọ yẹn tó wá lọ bọ̀pọ̀ ẹ̀ tí nǹkan bá lọ ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì nǹkan. Kókó ò ṣẹlẹ̀ ìgbà tí wọ́n ní ọlá náà ní fẹ́ tọ̀kúnlá ní àti àtijọ́ sọ ó kàn máa rọra ṣe lórí ìwọ̀nba ni tó ká kàn fi mọ inú ẹ̀ ní pé kì í ṣó fẹ́ ṣe àbí kò ní ṣe tó tó bá ti di pé ó ti make attempt láti ṣe gangan tó ti confirm pé yes ó ní interest nínú àbúrò mi àkọ́kọ́ tẹ̀ síbẹ̀ ṣé wàá jábọ̀ fẹ́ mi. Èmi rò pé mo lè ṣe ọ́. Ṣé mo máa lè gba nǹkan tì lọ́wọ́ ẹ̀ ni?
iṣẹ́ àtọ̀rọ̀ ọkùnrin lọ́wọ́ rẹ̀ bó ti jẹ́ nǹkan ọkọ̀ ṣe fún mi mo kàn tiẹ̀ fẹ́ ká ọkọ mi ni gbogbo bó ṣe máa ń lẹ́nu látijọ́ ẹ̀ pé òun ò ṣe ṣe òun ò ṣe ṣe mo dé mọ̀ wípé ó ń ṣe ṣìnà ọ̀rọ̀ ló ń pa àmọ́ ó so smart débi pé mi ò rí kárí so mo fẹ́ ká lọ́rùn ọwọ́ báyìí. ok jẹ́ ìbí ẹni kankan kí ló fẹ́ gé nínú nǹkan tó ń ṣe. mi ní ìgbàgbọ́ tí mo fẹ́ gé. then why are you doing it. mo kàn fẹ́ confirm pé mo ṣe ṣìnà mo fẹ́ confirm mo fẹ́ ká ó ti máa ń lẹ́nu jù kìnnìkan so mo fẹ́ confirm mo fẹ́ mu red handed. you don't need it o de fi sílẹ̀. ọ̀rẹ́ mi ò lè fi sílẹ̀ oníṣìnà lọkọ mi oníṣìnà ni mo ní láti kà sódà má lè má bá a pa wèrè má lè má bá a po wèrè lójoojúmọ́ tí n bá ti lè ka pẹ́rẹ́ báyìí tí mo ti ní proof lọ́wọ́ bó ṣe ṣìnà ó parí fún mi. ọ̀rẹ́ mi ṣòro màá fún ẹ ní gbogbo details ọkọ mi office address ẹ gbogbo nǹkan tó bá nídìí máa fún ẹ. ilé tó ní o fẹ́ máa fún mi jọ ṣé èmi mo fẹ́ lọ máa toast ọkọ yẹn sìn. òmìnira ti toast ẹ ṣe bó ní ìṣìnà ni ó kàn máa fún ní green flag ni kíá òun fún ẹ ló máa wá bá ẹ sórí gbogbo nǹkan tí ọkọ mi láìkẹ́ lára ọbẹ̀ gbogbo pátápátá nínú olóhùn bá pàápàá jùlọ kí ọmọbìnrin wà ó ní ẹ̀yìn gidi bóyá nǹkan tí ò sí lára mi tó dé ń wá káàkiri ni sórí ìwà àtàbúrò mi bákan náà lẹ́yìn ń ṣeré nítorí ẹ̀ ni mo ṣe mọ̀ lu àbúrò mi fún torí mo mọ̀ pé ó láìkẹ́ ẹ̀yìn so irú ìwọ yìí náà sì ó máa tètè fọ́ sí trap ẹ̀ ṣó ti yẹ tí mo ṣe ti gbọ́ nǹkan tí tó bá ṣe nǹkan mi fún mi láti ṣe fún eléyìí lè o. nígbà tí ọ̀rẹ́ mi máa sọ ẹni tó kọ ẹ jẹ ló bá jẹ́wọ́. Though mo ti wá sí ọ́fíìsì ẹ̀ mo ti wá síbẹ̀ nígbà tí mo fẹ́ ṣe project àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tí mo mọ̀ pé ex mi gangan ni Dára fẹ́ kí n máa ṣe sí kóun fi lè mọ̀ bóyá ọkọ mi máa ń gbóbìnrin. At some point mo wò bóyá kí n sọ fún Dára pé èmi àtọkọ ẹ̀ mọ́ra. Nígbà tí mo wá rò mo decide láti máa sọ fún. I kept quiet. Àmọ́ Dára kept on calling. Ọ̀rẹ́ mi ọkọ ló ní o ṣó mọ̀ pé pẹ̀lú bí mo ṣe ṣe níwájú ọmọkùnrin yìí kò sí bí mi ṣe lọ́bí ejò kò sí gbogbo style tí mi ò ṣe tán níwájú ẹ̀ kó máa wọ́dọ̀ mi ṣé mo fẹ́ máa parọ́ fún ẹ ni ó jẹ́ kí inú ẹ̀ máa dùn ní Ọlọ́run fún ẹ lọ́kọ tí Dára ẹjọ́ kí ni mo tún fẹ́ lọ máa gbìyànjú ẹ̀gẹ́ ní èèyàn tí ò wò ṣáìdì ọ̀dọ̀ mi wo ṣorí nǹkan tó ń ṣe yìí eré gèlè ni o. Fẹ́ lọ́kọ bíi ti báwo mi ò lè fọ́kọ ẹ o má gbàgbé pé ayọ̀ làkèrè ṣe tó fi ṣẹ́ nìtàn. All right. Ó dá mo ti wọ́. Dára ni kí n gbìyànjú díẹ̀ sí bí mo ṣe pinnu nìyẹn. Ìgbà tí mo find out pé ó ti marry mi ò ní mind láti bẹ ẹni kọ̀ọ̀kan ṣùgbọ́n ìyàwó ẹ̀ ló mọ̀ mí ṣe
wọ́n lè sọ wípé iṣẹ́ tí a bá ń lọ ẹ̀kọ́ nínú nìkan jẹ́. Tade, I know you love your wife. It's obvious. And I'm sorry for what I did. But ìyàwó ẹ̀ ló mú mi ṣe ilé tí mo jẹ́. And I'm sorry. I'm sorry. So, what did I say? Dara ṣe bẹ́ẹ̀. I'm telling you. Why? Why would she do that? Second time tó máa repeat same act ilé now. Third time tó máa ṣe ni. Ó ti ṣe kan kó tó di pé mi àti ẹ̀ marry. Ọ̀ṣọ́rẹ́ tó ṣe last yìí, òun ló máa fi regret. Ó máa regret fún ìṣe. Kí ló fẹ́ ṣe? Máa fẹ́ yín. Yes. Wá ṣe kí ni? Mo máa fẹ́ yín. Ṣó dẹ̀ ṣọ́ pé liver ẹgbẹ́ nǹkan tó ń ṣe. Ọmọ máa kú, ọmọ máa yè. Wọ́n máa kí ọlọ́mọ pé wọ́n. Mo máa fẹ́ anything tó bá fẹ́ ṣẹlẹ̀ mi ò máa. Mo máa fẹ́ yín. Aṣẹ́wó Tádé, aṣẹ́wó oníṣìnà, oníṣekúṣe. Nínú obìnrin tó wà ní ayé, ọ̀rẹ́ mi ló túwọ̀ ẹ́ lójú àbí ọ̀rẹ́ mi ló fẹ́. Lójú tí oníṣekúṣe òṣì, onírìn ranù, onírìn òṣì lẹ́sẹ̀. Ọmọ kan fẹ́ kó mọ kíní. Láti ọjọ́ tèmi àti ti fẹ́. Mo fi Ọlọ́run wá. Mi ò borí obìnrin kan. Except ní tí mo ṣe kúrò lẹ́yìn. Mo gbọ́. Tádé. Yes. Ó ti gorí mi. Bẹ́ẹ̀ ni àti ti bára wa lájọṣepọ̀. Ẹ ti bára yín ní àjọṣepọ̀. Tádé. Ogun orí obìnrin mi. Ó dẹ̀ tún ní gọ́ọ̀tì láti máa bá mi sọ. Nǹkan ó ṣe nǹkan tìjú tó yẹ kó máa da owó bojú. O tún lè sọ̀rọ̀. Ojú ò tiẹ̀. Ló fẹ́ tì mí lójú. Ṣé mo jalè ni àbí mo pa ẹ̀? Mo mo bèrè lọ́wọ́ ẹ̀. Ikú tó ṣe yín kọ́ tìjú nìyà. Kí ló fi jẹ́ nǹkan tìjú? Ó bá obìnrin mi ní àjọṣepọ̀, ó dẹ̀ níyàwó lé. Mi ò ṣe nǹkan tìjú. Kódà mi ò regret pé mo ṣe. Ó regret bó ṣe. Tádé, ó bá ọ̀rẹ́ mi ní àjọṣepọ̀, ó dẹ̀ tún dúró síwájú mi, ó dẹ̀ tún sọ pé ó regret láti ṣe. Ṣé ó ti gbàgbé pé ìyàwó ẹ̀ ni mo jẹ́ ni? Ìṣọ̀jọ́ ọ̀pọ̀. So ìwọ lè kí. Ṣé bí mo wọ́n ẹ̀ tọ́? Mo wọ́n ẹ̀ tó pé ṣọ́ra ẹ̀. Ó má bàa jẹ́ pé nǹkan tó ń wá nídìí àkọ́ṣù. Ó máa padà rí ìdí òwúrọ̀. Nǹkan tó ju ẹ fẹ́ rí lójú ẹ ti rí. Nǹkan tẹ́tí ẹ fẹ́ gbọ́ ó ti pọ̀. So nǹkan tó bá fẹ́ ṣe é sì ló ṣe. Tádé, títí tó bá ti ṣe kọ́ rí. Tádé, nǹkan tó ṣe fún mi yóò dáná o. Sọ fún mi péré ló bá mi ṣe. Sọ fún mi péré ló bá mi ṣe pé ó bá ìyún ní àjọṣepọ̀. Ṣeré èmi àti ìyún ti lájọṣepọ̀. Sọ fún mi péré ló ń ṣe. Ṣé o lè mú ọmọ ìyàwó tó ní? Ọmọ pẹ́nu lásán ni mo ní. Ọmọ pé mi lé mi ní àti tí mo máa fi gba gbogbo nǹkan tó le tó báyìí sí. Ẹnu lásán ni mo kọ́ níbi ìtajà kàrà. Mi ní àti tí mo lè fi gba nǹkan tó heavy tó tó yìí. Mi lè imagine mi rárá tí mo lè gbá sí pé ọkọ mi bá obìnrin mi ní àjọṣepọ̀ níta. I don't have the heart to take it. Just tell me you're joking, please. Tell me, Joe, the baby so péré ló bá mi ṣe, Daddy. Wá sí ìlú ẹ̀ ní àjọṣepọ̀ so péré ló bá mi ṣe. Èmi àti ìyún ti lájọṣepọ̀. Wọ́n ló ṣe máa bọ́ obìnrin mi lájọṣepọ̀. Wọ́n ló ṣe máa bọ́ obìnrin mi lájọṣepọ̀. Ìkà ló ṣe fún mi. Ìkà ló ṣe fún mi. Ìkà ló ṣe fún mi. Ìkà ló ṣe fún mi.
Ṣé bàjẹ́ mo ti ṣera mi gbogbo ẹ̀? Mo dárò. Mo ti fọwọ́ ara mi ṣera mi. Nǹkan tí mo wà nídìí àkọ́ṣù mo sì máa darí nídìí iṣu ewúra. Ní àjọṣepọ̀. Ṣàwẹ̀rẹ̀ pépépé o. Ṣàwẹ̀rẹ̀ pépépé o. Ọgbà àgbọ́njù ń pọ̀ lọ́gbọ́n lára. Ó jẹ́ rọra òyàwó. I am sorry. Mo ń bá kókó gbé o. Èmi náà ti ṣetán. Bọ́lá wọn lọ. Ibiṣẹ́. Ibiṣẹ́ wo? Ibiṣẹ́ tó ń lọ. Ọ́fíìsì mi? Yes, ọ́fíìsì. Why? Ìgbà tó jẹ́ kí n ṣiṣẹ́ mo pé bóyá kí n máa wá ṣiṣẹ́ lábẹ́. Tó bá fẹ́ ṣiṣẹ́ náà ṣe bí wàá dẹ̀ ronú sí nǹkan míì tó lè ṣe wáyé ọ̀dọ̀ mi. Ó ti sú mi tádé ó jẹ́ kí n ṣiṣẹ́ mo máa jókòó sílé lójoojúmọ́ màá máa wo múvì màá máa sùn màá máa jẹun ó ti sú mi èmi náà fẹ́ wá kan ṣe kan torí ni mo ṣe wò pé bóyá kí n kúkú máa wá ṣiṣẹ́ lábẹ́. Tó bá fẹ́ wá kan ṣe kan tí n bá mú ẹ lọ́fíìsì mẹ́sìn èmi àtàwọn tájọ́ ṣe bọ̀ báwo ni kí n ṣe sọ pé mo ṣe jẹ́ nínú ọ́fíìsì. Ṣé wọ́n mọ̀ pé ìyàwó mi ní ẹ̀sọ́ kí ló fẹ́ ṣe. A máa sọ di tọkọtaya ventures yẹn àjọ máa ṣiṣẹ́ papọ̀ àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ ọkọ àti ìyàwó wọn àjọ máa ṣiṣẹ́ papọ̀. Mi ṣeré láàárọ̀ kùtùkùtù fine aṣọ tó wọ̀ you look beautiful wa mo ṣe rò pé bóyá tẹ̀lé lọ sọ́fíìsì náà. Jọ̀ọ́ ṣé mi ò lè ṣiṣẹ́ lábẹ́ ẹ̀. Tí ò ṣe lábẹ́ mi nù lé ti tó àlejò lọ ṣiṣẹ́ lọ́fíìsì wọ́n mi babe I love you okay mi ráyè fún drama yìí you understand so àárẹ̀ ti pàdé. Náà ṣe àwọn ọkùnrin ṣòro pé mò ń bá wọn ṣeré. Samuel. Okay, báwo? Fine. Okay, mo ti ń lọ bí ṣẹ́ǹsì. Okay. Bá mi lọ sọ́dọ̀ mechanic. So, tó bá ti ṣe mọ́tò yẹn tó kò gbé wálé. So that kẹ́lẹ̀ fọ́. So that a lè wọ̀. Babe, èwo là ń gbé lọ nínú ọkọ̀ ẹ̀? Èwo là ń gbé lọ? Èwo ló ti fọ́ ọ̀dẹ̀? Ọ̀ kí ló ń ṣe ẹ́ náà? Èmi àti ẹ ti sọ̀rọ̀ nínú ilé mo sọ fún ẹ pé o lè tẹ̀lé mi lọ síbi iṣẹ́ ó dẹ̀ jáde sí ọ sọ pé wò là ń gbé lọ síbò. Tádé. Ṣé o fẹ́ kárí àtà máa dá sọ̀rọ̀ wa ni? Tádé, a ní ìdá tí máa fẹ́ di ara wa síta ní gbogbo ìgbà náà. Ó yẹ ká lè máa fọ understanding bára wa lò. Èyí tí wọ́n ń ṣe yìí ń kọ́ ń sìn. Náà sí, tó bá máa fi tó in the next 2 seconds ń sìn, ó máa jẹ́ kí idiot kó nanu wá sọ̀rọ̀ wa. Ó bàjẹ́, ó máa sáré nanu wá sí, ó máa dá sọ̀rọ̀ tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ tí ó mọ ìdí ẹ̀. Ẹ má wò pé mo lè dá sọ ṣé mo pé mo ti di ẹbí yìí mo ti di ẹbí ọ̀gá kan ń pè mí lára ta tí ewé bá ti pẹ́ lára ọṣẹ báyìí ó máa ń di ọṣẹ ni gbàtẹ́yà àti màdàm bá ní àbọ̀ ó lè bá yí dá sí i. tó o ṣọ́ọ̀bù gbádùn ní mo ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ọjọ́ wo lèmi àti ẹjọ́ bẹ̀rẹ̀ rẹ́lẹ̀ no èmi àti ìyàwó mi sọ̀rọ̀ ń sọ pé màdàm kan wò mí bí ara ta ṣé nǹkan ń ṣe ẹ́ ni ok iṣẹ́ fẹ́ tọ́nu lé àtijọ́ ń ṣeré àbí ó yẹ gẹ́rà kó wájú mi. Ṣé orí nǹkan tó dálẹ̀? Orí nǹkan tó dálẹ̀ ọ̀rọ̀ tí mo ti sọ fún ẹ tá ti sọ̀rọ̀ nínú lẹ́sìn ó ṣe wá jáde àbí? Jẹ́ àtètè máa lọ. Ṣé nǹkan tó fẹ́ ṣe ni? Jẹ́ àtètè máa lọ ká má pẹ́ débi iṣẹ́. Samuel bọ́ síbi padà mo ti ń lọ síbi iṣẹ́ ńsìn tí n bá ti jáde kò ti géètì ìyàwó mi ò gbọdọ̀ jáde. Ṣé èmi ló gbélé Samuel lọ́wọ́? Samuel wá bí wá fèsì mi wọ́n ní kí n má jáde. Ọlọ́run fẹ́ bí wọ́n sìn ṣé mi ni mo stop yín gbà. Ṣé o dẹ̀ tó bẹ́ẹ̀? No, ṣé àyè ẹgbẹ́ ṣé o lè dá mi dúró tí má fẹ́ ṣe anything ṣé o lè dá mi dúró ṣé o lè dì mí lọ́nà ṣé o lè dì mí lọ́wọ́. Madam ẹ̀yin náà mọ ọ̀gá
ó dẹ̀ mọ nǹkan tí mo lè ṣe fún ẹ ó mọ nǹkan tí mo lè dá lára ó mọ̀ wípé bí mo ṣe wà yìí mo lè sòkè dílé mo lè sọ sọ́dọ̀rù kò sí nǹkan tí mi ò lè ṣe ní oṣù fẹ́fẹ́ bí ẹ̀ta fàlà ni wàá pẹ̀tù sí mi ní ṣé mo jọ ṣàǹgó lójú ẹ̀ nàbí wèrè lélẹ̀ ni àbí lè ṣe èrè ni jọ ṣé mo jàjẹ́ ni tí màá fi jẹ̀bù rẹ̀ mo sọ fẹ́ ok tí máa fẹ́ jáde ń sìn wà ti gẹ̀ẹ́tì mọ́ mi àbí ok nínú ẹ̀mí àti ẹni tó wà ẹni tó pè ní ọ̀gá ìjọ ta ni o fi pé ó lè ṣe ẹni jàǹbá jù. ọwọ́ yín náà ní iṣẹ́ bí kún sí máa bẹ̀ yín náà ni. èmi iṣẹ́ bí kọ́wọ́ mi. no ọ̀gá tí mo sọ pé yín lè jàǹbá mi. ṣé mo ti ṣe ẹ́ níbi rí no mo ti ṣe ẹ́ ń jàǹbá rí. Samuel kí ọkọ̀ yá bá fẹ́ jáde kí mọ́tò ẹ̀dá. pẹ̀lẹ́ kú ṣe. àṣìbí mi àti ẹjọ́ pọ̀pọ̀ ń disturb mi ṣá. mo disturb ẹ àti ó ṣe pé mo dúró lé ẹ lórí ìwọ rí èmi rè ṣé. ó dúró lé mi lórí o kọ́kọ́ fìgbà kan bẹ̀rẹ̀ sí ní mí ẹ̀kọ́ òun ṣe gbogbo ètò ẹ̀ o tún jókòó náà sí o tún gbá tébù bá báwo lọkọ mi ṣe fẹ́ papọ̀. má bẹ̀rẹ̀ mi ò ń disturb ẹ ṣé àbọ̀lẹ́yìn sí tí mo lè bẹ ṣe mẹ́. kí ló fẹ́ bá mi dá sí kí ló yẹ tó ń ṣe báyìí fún mi náà. kí ló tó nǹkan àmọ́ mi bí ẹni pé ṣé bí mo ṣe wá gbájúmọ́ nǹkan mi ṣé kò dáa ni tí mo ṣe wá bá ti nǹkan mi yìí owó yìí ní ìgbà kò sáyè fún farafolo kankan kò sí anybody tó máa ṣe ní tèmi ní ọ́fíìsì ilé èmi ni máa mójútó nǹkan mi bíbẹ̀. ìwọ ló fẹ́ mójútó nǹkan ẹ̀ olóòn ní ṣe bẹ́ẹ̀ mo tún ti ń ṣe. oh sorry my bad ṣé mo lè rí èèyàn tó lè bá mi sáré lọ ètò ṣé mi ní jẹun ni. oge drink nǹkan kọ́ bóyá kọ́ bá mú anything kí n máa mú tí má ti tẹ́nu mi bá ti busy. mi ò ṣe nǹkan kan mi ráyè ṣe nǹkan kan. tẹ́nu mi bá ti busy mi ò ní disturb ẹ̀. kíre kí ló jẹ ẹ ló dàbí olórí bọ́ ọjà ọjà kí ló ṣe ṣé o sì fún yẹ ẹ kí ló ṣe bolo tí ń bọ̀ kí ló dé tó dìbí ìdìkudì báyìí. bí mo ṣe máa ń wọṣọ wá sí bẹ́ẹ̀ ni. bó ṣe máa ń wọṣọ ló ṣe wọṣọ òjò nínú ẹ̀rùn kí ló ń pàǹgbé kí nìkan náà. bébò ṣùgbọ́n kápẹ́ wo ya wẹrẹ kí ló ṣe ṣé kò sí fún yàrá jẹ ẹ. o wá sínú ọ́fíìsì ọkọ mi ọkọ wa àbáyé fẹ́ bàjẹ́ ni àpòrò pé ó ṣe èrè ní kí ni o ṣíwọ́. ṣé o gbogbo rádaràda tí ìwọ náà fẹ́ ṣe lélẹ́yìí àbí no wonder tó ṣe ní kí n má tẹ̀lé ẹ wá sí ọ́fíìsì òṣì tó expect náà rẹ̀ kí ni kan náà. wait. babe please talk to me. Alikin fẹ́ wàhálà. o fẹ́ wàhálà o tó bá bí ìyá ẹ̀dá ìwọ tún rùkú lẹ́ẹ̀kan sí. kí ló ń ṣe. mo rò pé jáwé sọ́ọ̀rì mo rò pé ó ṣe kí ló ń ṣe. mo kọ́ tí mo ní ní màmí bẹ́ẹ̀ mo ní ní màmí bẹ́ẹ̀ mo fẹ́ pa kọ́kọ́ mi lọ́wọ́ ọlọ́wọ́ mi pàpà ẹ̀ ọlọ́wọ́ mi pàpà ẹ̀ mi ò fẹ́ violence o mi ò fẹ́ violence o fẹ́ violence mi ò fẹ́ wàhálà o jáde kúrò ní ọ́fíìsì ọkọ mi mo ní kó jáde kúrò ní ọ́fíìsì máa bá ti gẹ̀ ìjà o máa bá ti ẹja wá ṣe kí ni. dára dára ṣe bí wọn ni mo bá sọ̀rọ̀ ok ẹ̀yin méjèèjì jáde ẹ̀yin méjèèjì máa lọ. bẹ́ẹ̀ borí púpọ̀ ló pẹ́ sẹ́ni oníkọ̀ fọ́kàmí lọ́rùn sílẹ̀ bẹ́ẹ̀ borí púpọ̀ ló pẹ́ borí kọ̀ fọ́kàmí lọ́rùn sílẹ̀ òun ni kò sẹ́ jẹ egun ẹja ni kò sẹ́ jẹ ọmọ ha ẹ̀ lọ́fún fọ́kàmí lọ́rùn sílẹ̀ fọ́kàmí lọ́rùn sílẹ̀ nítorí bẹ́ẹ̀bù náà kọ́ ni bẹ́ẹ̀bù ni ò wá gbẹ̀ bẹ́ẹ̀bù ni ò pẹ́ bẹ́ẹ̀bù tó máa pẹ́ náà ló tún ṣe pé bẹ́ẹ̀bù tó pẹ́ yé pọkàn lọ́kọ ní bẹ́ẹ̀bù mọ́ yé pọkàn lọ́kọ ní bẹ́ẹ̀bù yé pọkàn lọ́kọ ní bẹ́ẹ̀bù. Abuké tó fẹ́ gba ìbálẹ̀ ara ọ̀rọ̀ bá sọ̀rọ̀ ni ṣá ta lè fi kó gba ayé já sọ̀rọ̀ ni. kí o máa pè ọ́ látàárọ̀ kí fóònù ẹ̀ máa ríǹgì kó dẹ̀ má gbé.
Ẹ máa gbà mí lọ́wọ́ Tádé torí Ọlọ́run. Ó ṣàmà níbì kan tí Tádé wà tí fóònù ẹ̀ dẹ̀ ń ríngì báyìí tí ò gbé. Láì ṣe pé kò sí lábẹ́ ọ̀run. Ó ṣàmà níbi tó wà tí fóònù ẹ̀ dẹ̀ ti ń ríngì látàárọ̀ báyìí. Kò sí wàhálà, kò sí problem. Ilé làpò tí ìjókòó rẹ̀ di. Àwa bá mi nílẹ̀. Ṣáà mọ̀ pé ibi tó wà, wọ́n máa túkùn lọ́rùn ẹ̀ tó bá pẹ́ tó bá yá. Àwa bá mi nílẹ̀. Àwa bá mi nílẹ̀. Sí wàhálà. Ọgbọ́n àgbójú ń pọ̀ lọ́gbọ́n lára. Tádé, kí ló ṣẹlẹ̀? Ibi báyìí ló wá bá sí látijọ́ ẹ̀. Tí mo gbé ẹ títí tó gbé kọ́ọ̀lù mi. Iyùn Adé. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Jọ kí ni mo rà nígbà ẹ̀ tí mi ò fún ẹ lówó ẹ̀? Kí ló dé tó fẹ́ gba ọkọ mọ́ mi lọ́wọ́? Ó dẹ̀ kí ọkọ mi má bẹ́ síbí báyìí látijọ́ ẹ̀ tí mo wá káàkiri. Jọ kí ló dé, kí ló ṣẹlẹ̀, kí ló wà gangan? Kí ni nǹkan tí èmi wá? Jọ ṣé iṣẹ́ tí mo rán ẹ rí? Ṣé iṣẹ́ tí mo rán yìí kọ ẹ ni ó jẹ́ yìí? Ṣé nǹkan tí mo ní kò ṣe rè? Ìwọ ó máa kọ̀ntí nínú iyọ̀. Ó fẹ́ gba ọkọ mọ́ mi lọ́wọ́. Kí ni ìtumọ̀ ọkọ tó sọ sí? Kí ni ìtumọ̀ kí ni? Kò tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ní kó dá mi lóhùn. Iṣẹ́ tó rán ikọ̀ ẹ̀, iṣẹ́ wo ló rán? Gbogbo yẹn ò ní ìtumọ̀. Gbogbo yẹn ò ní mínì. Nǹkan tó ṣe kókó ń sì ni pé Tádé wọ́n di ẹ mọ́ bíbà ìwọ lọ́dẹ̀ jókòó sí bíbà yìí. Ó jókòó sí bíbà yìí tó rẹ̀ mọ̀ pé níyàwó lé. No, má ní kí n fi ilẹ̀ yìí tó kàn mí gangan nìyẹn. Iṣẹ́ wo ló rán ẹ̀yin? Iṣẹ́ wo ni wọ́n rán? Wo ọ̀gá kò fi gbogbo yẹn lẹ̀. Wọ́n ebi máa mọ́kọ mi kúrò níjà. Ẹ̀bùn ṣó mọ̀ pé inú ilé mi ló ti wá bá mi ṣá. Ìgbà yẹn kọ́. Ìgbà tó jẹ́ nílé ẹ̀kọ́. O mọ́kọ lókọ. O dé yẹn mọ́ abẹ́. O wá sọ pé ṣo mọ̀ ìgbé inú ilé ẹ̀ ni mo ti wá bẹ́ẹ̀. Ọkọ wa ṣó wá rí ele ìgbín tèmi ti tẹnu mọ́gi ó dẹ̀ ti gùn. Ṣó wá rí ìgbín òfò ẹ tó ti ẹnu mọ́ igi onígi. Ọlọ́wọ́ bá gbọ́, ó máa ré bọ́, tó bá dẹ̀ ré bọ́, ó máa fọ́ tìkarahun ni. Ó ìyá yìí, ó jẹ́ ya calm down, kó má fún ẹ lápá tension. Ìyálé mi, ẹ ṣe sùn. Ta ló ní ìyálé wèrè? Mo rò pé lè ṣe èrè ṣá. Ta ló ní ìyálé òfò? Bẹ́ẹ̀ borí burúkú wo? Ó jẹ́ má parẹ́. Màá láìfi ẹ̀. Ó jẹ́ má parẹ́. Màá láìfi ẹ̀. Wọ́n ti fẹ́ lè iná kó ra calm down. Ó fẹ́ lè. Bẹ́ẹ̀ ni. Ikú ẹ̀ ló fẹ́. Ikú ta ni? Ó fẹ́ fi ọkọ mi. Wọ́n tó bá dé. Ó bá rí ìgbà tí ó rẹ̀ pọ̀. Kí àbábọ̀ kọ̀mí dání kí ló ṣe? Kí ni nǹkan náà? Kí ló ṣe? Kí ni? Kí ló ń tó jẹ́ tẹ́lẹ̀? Kí ló ṣe fún wa? Kí ló ṣe? Kí ni mo ṣe fún mi ti báwo? Kí ló fi gbá? Jọ ṣé mo yọ bọ́ sí? Sọ́jà jà. A ti sùn wọ̀. Àwọn ọ̀gá ìṣeré ni. Àṣẹ kí ṣe kí ni mo ṣe fún mi? Wá ká ọmọ lọ́mọ nulẹ̀. Ó fi kọ́ gbá ọmọ iṣẹ́ ọmọ. Ọgbà mi ti báwo? Ṣé mo ń bọ̀ ọ́ mi lọ́wọ́? Kọ́lọ́kọ́lọ́ ṣíṣọ́. Wá fọ́ kí ni mo rí ẹ sí. Ní sùúrù wa. Kí ni sùn? Àlàyé kí ló ń ṣẹlẹ̀ náà? Kí ló ń kú wẹlé lé? Ilẹ̀kẹ̀. O ṣì dúró síbẹ̀ yòówó mi àbọ̀. Ọgbà tẹ́ o pé ìwọ̀n wò kékeré ilẹ̀kẹ̀ òwe ọmọ yìí. Ká gbé ọmọ ìlọsọ̀tún. Kẹ́lẹ́dàá ẹ jẹ́ kó dìde tí ò bá ti jí ẹ̀wọ̀n ló bá kú sí. Because wàá sọ pé ojú mi tó fi pa. Nísùn ṣé mo kàn ṣe kú ẹ̀? Juliet ọtún sọ pé títí máa fọ́ orí tẹ́lẹ̀ náà kọ́ sí. Ṣé mo ṣẹ́yìn ẹ̀yin ló fẹ́ kí n pè ní àbíkí ni? Ó yọ bọ́rọ̀ ni. Báwo ni bíṣẹ́ fẹ́ fi jẹ́ sí? Ìyàwó mi. Ẹgbọ́n mi náà ìyàwó mi ni. Ṣé kò sí? Well, it's a good news. Yes, she's pregnant. Èèyàn ti lóyún.
it's always coming. Oh my God. Oh, that's good. That's good. That's great. Thank you. Of course, I mean, come on. Oh, àti dẹyọ kan ọkùnrin sọ́kùnrin kò sí wàhálà. Thank you. I appreciate. Thank you so much. Ṣebí kò sí nǹkan kan fẹ́ Okay. All right. Yeah, I'm so happy. Inú mi dùn. I guess you're happy too. Of course. Come feel it. Only got tomorrow. Can you? Tomorrow, babe. What should I share with me? Yes. Tadeshi, are you being serious at all? Yes, no. And when yes now, like King Shenyu, ṣó fẹ́ pa mí ni? Ṣó fẹ́ rán mi lọ sọ́run ni? Like kí n lọ ṣẹ́ oyún ele, wo Ọlọ́run ò ní jẹ́ èmi yan ade mi ò ní ṣẹ́ oyún kankan. Kò possible rárá. Mi ò lè ṣẹ́ oyún ele yo. Eléyìí ti dúró. Ó lè máa dúró pa ni. Calm down. Can calm down? Yes. Okay. You are shouting. I'm sorry. My bad. Calm down. Kò lè tó báyìí now. Oh. Kò tó sọ fún mi ní kò love me. Exactly my point. Mo love ẹ. Ìwọ náà dé love me padà. So. But wọ́n wá jẹ́ pé lóòótọ́ ló love me. Nǹkan tó wà lẹ́yìn. Kó lè favour èmi àti ẹ ni. Yes. Listen. Ṣorí, kò ń ṣe pàṣẹ ní ṣe mi. Bọ̀ eléyìí jẹ́ ká kọ́kọ́ yọ kúrò náà. Ká wá plan fún mi dáadáa. Ọmọ irú ìyàwó tí mo ní náà. Jọ irú ìyàwó wo ló ní? Kí ni ìwúlò ìyàwó ẹ̀ gangan náà? Ìyàwó tó ti fẹ́ sílé láti jọjọ́ yìí tí ò yé tí ò pa. Ọlọ́run wá jàjà gbàdúrà ẹ̀. Ó wá sọ mí di ẹni tí ó máa bímọ fún ẹ. Níwọ̀n tó yẹ kó gbádùn kó máa jó kínú ẹ máa dùn. Kó máa wọ pé ìyún ó máa bá mi pa orúkọ mi dà o. Ó máa ti sọ mí di bàbá bébí o. Kó wá máa ronú àwọn orúkọ tó dùn tó fẹ́ sọ mú ẹ. Kó wá fún mi àwọn orúkọ tó fine pé mo fẹ́ sọ ní tún mi ṣe o àbí tó ń ṣe ni o àbí Olúwatìmílẹ́yìn fíre pè mí àwọn orúkọ tó dáa kó sẹ́ǹdẹ̀ sí mi ó wá sọ fún mi pé kémi lọ ṣe oyún gbọ́ Tádé ṣe kò lè ṣe oyún ilé tó dúró yìí ó máa dúró pẹ́pẹ́pẹ́pẹ́ ni màá tún bí mi fún ẹ ní kí n lọ ṣe oyún oh dey play. Gbogbo ọ̀rọ̀ tó sọ déjà ẹ̀ mi rò bó ti tó já. mi ò bẹ́ẹ̀ já fact kí ni. Ilé mi ni mo ń try láti protect kó má bàa dàrú. Ilé wo ló ń dàrú exactly? John torí lọ́hùn ìgbà wo ló ti marry now? For how many years? Ìyàwó ẹ̀ kò rí kọ́kọ́ ṣe nothing. Ọlọ́run wá gbàdúrà ẹ̀ Tádé ṣe Ọlọ́run ti padà gbàdúrà ẹ̀. You should be happy for us. You should be happy for us because mo yọ ẹ́ kúrò nínú àwọn tí ò lọ́mọ náà. Ìyàwó ẹ̀ kọ́ wà bẹ́ẹ̀. Àìjọ kí ló máa ń sọ pé òun ni èrè ìgbéyàwó. Ọmọ náà pèlè rẹ̀ ìgbéyàwó òun ṣe ìyàwó lé. I don't have to be your wife now. At least èyí tí mo ní yìí definitely ó máa padà forúkà sí mi lọ́wọ́ máa dé padà di ìyàwó ẹ̀. Ó máa fẹ́ mi tí mo tún máa bí mi fún ẹ. Inú ẹ̀ dẹ̀ máa dùn máa bẹ́yọ̀ kan máa bí méjì máa bí mẹ́ta. Ìwọ náà máa change orúkọ náà. At least tó wà nílé kò yé kò pa kò ṣe nǹkan. I will change orúkọ ẹ now. You should be happy. You should be happy o. Tádé ṣe. I think the only thing you just need to do now. My baby, just that your baby loves you. I love you so much. And I will do anything to keep this relationship. So baby, jọ̀ọ́ bá mi ṣe àwọn orúkọ yẹn voice notes or go send it as text. Beautiful. Please do. I love you, darling. Go send àwọn orúkọ sí mi as voice note. Ṣó ti gbọ́?
Àwọn orúkọ tó fine ni actually o. Ó wá dọwọ́ aya lọ́dẹ̀dẹ̀ ọkọ. Ó wá dọwọ́ ọkọ. Ó dọwọ́ ọkọ nínú ilé tó bá ń tòrò. Ọwọ́ aya ni. Ọba Jogbo. Ẹni àsọ̀rọ̀ fún Ọba Jogbo. Ìjọ torí Ọlọ́run ẹ kún fún wa ló wá sọ báyìí. Àǹtí mi. Ṣọ́ọ̀ mi ò tẹ́ kún ṣe kó jẹ kún lọ. Kódà ojú tó ju ẹkún lọ bóyá kí bẹ́ẹ̀ wá bà sí àṣetì dà kó wá sùn gidi síbẹ̀ pàmpà. Bẹ́ẹ̀ ni nígbà tí mò ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọjọ́ kìíní àná ṣó gbọ́ sí mi lẹ́nu ṣó tán. Ṣẹ́bí mi wá lè. Ṣẹ́bí tèmi wá ni. Mo bí ẹ léèrè. Mo sọ fún ẹ ìwọ̀nba nìyẹn máa ń jowú mọ́. Owó tó jẹ ó ti pọ̀ jù ó jowú. Kí ló dé? Gbọ́dọ̀ ti tàgbà kó owó burúkú báyìí. Kò yé mi o. Ìwọ̀ntúnwọ̀nsì nìyẹn máa ń jowú mọ́. Kí ló dé? Ṣé òkè nífẹ̀ẹ́ ọkọ èèyàn ni mo nífẹ̀ẹ́ ọkọ mi ni? Lóòótọ́ ni ìyẹn máa nífẹ̀ẹ́ ọkọ ẹ̀. Àwọn tí ẹ ti gbóná jù ìfẹ́ pa mí kó gbà lélẹ̀. Kí ló dé? Ṣó fẹ́ pa ni ṣó fi ṣí ẹ ni? Ìwọ ni lé ní ìwọ ni lọ́la bí ẹ̀kọ́ àkọ́kọ́ jẹ. Ṣojú òkè tí ẹ ní. Kí ló dé gan náà? Láti ọdún tí mo ti ń bá Tádé tá ti ń fẹ́ra wa mi ní oyún láti àárọ̀ dalẹ̀ Tádé wá lọ fún obìnrin mi lóyún níta. Ṣé orí ọmọ ìyá mi ó dá mi lójú pé o kì í ṣe àgbò o lè má bímọ. Ṣé wàá gbọ́ tèmi kó yá fọ́ ọmọbìnrin yẹn mọ́ra? Ohun tó jórí nǹkan tí ò bá ti dé báyìí láyé kì í gbà eléyìí ti ṣẹlẹ̀. Kí n fa tani mọ́ra kí n fa ìyàwó mọ́ra kí n fa obìnrin mọ́ àbí kí ni nǹkan tẹ́ ẹ̀ sọ. Jọmọ kí wọ́n mo fẹ́ yàwó fọ́pọ̀ ẹ̀ èmi kọ́ ni mo fẹ́ yàwó fọ́pọ̀ ẹ̀ ṣé o ti rí tọrọ bẹ́ẹ̀ sọ ìrẹsẹ̀ tó lè bẹ́ẹ̀ sọ tọrọ tó gbé fà á mọ́ra kọ́lọ́ lè ṣe ti tiẹ̀ náà fún ẹ láìpẹ́ ọjọ́ tó ti gbọ́ a máa bẹ́ẹ̀ sọ́wọ́ ò ní gbọ́ ṣọ́tọ́ òun nìyẹn sì ó wá sọ fún mi màkèmọ́ Ọlọ́run jẹ́ kí n gbọ́ rẹ̀ fún lọ́dún ó yá nu ojú ẹ̀ nù ṣó ti gbọ́ nǹkan tí ò tí ì dé báyìí láyé ò gbà ó ti ṣẹlẹ̀ kò dẹ́ ṣe tọ́pọ̀ ẹ̀ lákọ́kọ́ lágbára Ọlọ́run á bímọ lágbára Ọlọ́run ṣe lásán ó yá ṣe sùúrù ni o ògbélé tó ń ṣe kọ́ ló máa sọ fún ẹ̀ tó wà lẹ́yìn ó yá ṣe sùúrù ó yá nu ojú ẹ̀ ṣó ti gbọ́ torí mo sọ fún ẹ̀ wọ́n lò lọ òun nìyẹn lára ẹ̀. Ìwọ̀ntúnwọ̀nsì. Báwo ló ṣe tó lè rẹ ìyàwó lè. Ṣé o mọ olórí burúkú bọ̀bọ̀ àtọ̀ máa yìí tó máa ń hàtì Yorùbá fẹ́mi yìí? Fọ́ọ̀nù mi ló jẹ́ o. Wow. What's that guy? Which guy? Baby. Excuse me. Hey, Mr. Man. Is there anything that I need to know? Maybe there's a secret somewhere that mo ní láti mọ̀. Yóò ní fún mi nǹkan tí mo wọ́n jẹ ta tẹ mú ìyàwó yín tẹ pa wọ́n tẹ fún wọn ṣoògùn owó. Tí bá ṣe pé mo láìkí mi ìbá ṣàṣìyìn ni. Báwo lè ṣe ṣe? Ṣé kí nìyẹn? Báwo lè ọkùnrin ṣe rí báyìí? I love you, you love me. Don't do like this so. Ṣé lè ṣe nǹkan kan ṣá? Kí ni ẹ? Yóò dẹ̀ máa wo fíìmù bọ̀bọ̀ yẹn mọ́ rárá. Máa wo fíìmù ẹ̀ mọ́ jọ. Ṣọjá wèrè ní èmi lójú tó pawó tẹ̀lé fi ta fíìmù mọ́ understand. Àná. Kí ni mímì nílé? Kí ni tó gba picture mi jẹ́ báyìí? Is there any big deal? But we want only past it. Don't tell me that. He wrote that day I love you. Can't you see that he loves you? DJ, are you kidding me? Pèmí náà ṣe ń believe tẹ́lẹ̀ mi. Ṣé lè tó yẹn ni? Ó lè jù bẹ́ẹ̀ lọ. Ṣé ní gbogbo ọkùnrin tó orúkọ wọn bá ti bẹ̀rẹ̀ láti wọ́n máa ń ya wèrè gan-an. Ṣé ló dàbí pé mo wò fèèrè? Ní irú eléyìí o. Morakiyọ̀ o, oníbàjẹ́ ọ̀rùn,
alágbogbo kọ̀gó ṣálé wá kọjá ayé rẹ̀ o mọ̀ ṣe méjì ó yá bẹ́ ọwọ́ rẹ̀ ṣógán. Ọ̀kàrí. Fún èyí tó ṣe òtí múnú bí mi, ojú yóò sì rí ìfún yìí. Bó bá jẹ́ òun tẹ́ pè mí fún rè, kò sọ náà bẹ́ẹ̀. Bó bá jẹ́ nǹkan míì ni wọ́n jẹ yẹ. Ọ̀yà wa, kí ni ń ṣe ọ̀gá náà? Bíi ti bò. Kí ni ń gbẹ́nu rẹ̀ náà? Ta ló gúnyán fún ọkọ nípa bèsè? Ẹyin náà ni. Ṣé o sì nǹkan bí bẹ́ẹ̀? Kò sí kankan. Iṣẹ́ àfọwọ́bùrà sì jẹ́ iṣẹ́ tó fi ràn ní iṣẹ́ ẹ̀kú àjí. Ohun rẹ̀ wá wá wà. Bóde ń bò. Èmi ò ní ibi kan tí wọ́n lọ. Ìdí ẹ̀ ni wọ́n pààyà alákàsí. Lẹ́yìn kó dìde bẹ́ẹ̀ kọ́ tẹ̀lé mi ká jọ lọ kí n máa lọ bọ̀. Sórí agbára tí ń kí ọ láyà wọn. Bó ti wù pọ̀ tó lójú rẹ̀. Òbí tí ń tí ní báyìí lọ́wọ́. Torí náà kọ́. Ìjọ mọ̀ pé bókútù iyọ̀ bá sọ̀rọ̀. Kéne sọ́ọ̀pá mi ni. Ó fi tí wọ́n fi kú rẹ̀ ṣe. Kẹ̀tẹ̀ sí kúlẹ̀ sí ìbò. Ni wọ́n kàn fi kàn án. Sahita yẹ o sọ pé pọ̀ sọ pé pọ̀. Ẹ jẹ́ kí n sọ nǹkan tó wà nínú mi torí tí n bá sọ mi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ kí ló ṣe wọ́n náà wọ́n tẹ́mi bá ti ń sọ̀rọ̀ bí mo ṣe wà yìí you keep quiet. a sọ pé mọ nǹkan tójú mi rí léèdì ni yóò di máa sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ díẹ̀ ló kù kékeré mú mi mọ́ bẹ́ẹ̀. Kí ló ṣe láìkó ẹgbèrè èèyàn fáwọn ìṣègbèdú ni kí ló ṣe kí ló gbé tó èèyàn ògbórí mo ti náwó kó tó bẹ̀rẹ̀ sí náwó kò sí nǹkan tó ṣe láyé tí mo ti ṣe kó tó ṣe tó bá di kó kàn wá kù díẹ̀ káàtó ìyẹn wá ní kó máa gùn mí gàràgàrà. Ẹni tó lówó lọ́wọ́ òun ló máa ń sọ̀rọ̀ níbi tẹ́ni tó lówó lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ ẹni tí ò ní máa dákẹ́. Kí ló dé tí ọ̀nkú Bánjí fi kórìíra ọkọ mi? Kí ló tàn nífẹ̀ẹ́ ọkọ mi? Ojú àánú ti fọ́ tẹ̀ka ló kù. Kí wàá lóde tó fi yọ àwọn ọmọ pé ká sọ pé gbà tí mo ti wà ní wèrè ó yẹ kí ti bẹ́ orí ẹ̀ fóògùn lẹ́ẹ̀kan ẹ̀ ni. Ọ̀nà àtijọ́ àti mi máa wá ṣòro because bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tó lè fẹ́ ní àti ọ̀la kú dànù. Jọ ẹgbẹ́ ní sàn jàre English kò flat gbogbo ẹ̀ ń jam tọ́kì ni kí ló ń ṣe é gan ẹ̀dẹ̀ ń sọ wíwí la máa bẹ̀rẹ̀ 2 + 2 máa sọ 22. Nǹkan tó ló bá ti dé gòkè rí ta mọ́. Níbo ló rò pé Francis ti ń owó tó ń kó fún mọ́mi ẹ̀? Inú ògùn bẹ́ẹ̀ wọ́n sọ pé ọmọ yẹn ti ń kẹgbẹ́kẹgbẹ́. Sáyìn ní kékeré torí yẹn o àìmọye èèyàn míì tó yẹ pé kò ń ṣàwọn gangan lẹ́ràn ògùn àti fi wọ́n ṣẹ̀ràn ògùn. Ìgbà tá wá lánàá wọ́n fi ń yé wa wípé àwọn ò rí Francis báwọn kọ̀ rán ní ṣúgà kókò lọ ra nǹkan wá kò dẹ̀ wálé ní gbogbo àfìdá síta ta lọ wá. Àmọ́ ṣé kí n má tàn yín Francis ò sọ mi èmi ni mo mú Francis pamọ́. Francis tá à ń wá kiri ò sọ mi tó lè ṣoríire ni mo bá wá ni mo ṣe gbogbo nǹkan yìí fún. Oríire yẹn gan-an ni mi fẹ́ kó ṣe. Sáyíkọ̀tọ̀. Báwo ló ṣe tó lé rẹ̀? Òṣàjẹ́ ń pé méjì obìnrin ò sí lóòótọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n òye ọgbọ́n ládẹ fi máa lò gbà ó ìyàwó lè rọra lò gbà á. Ìyàwó lè báwo ló ṣe tó lé rẹ̀? Ọ̀bọ dára kò bá níwá o ẹ̀dẹ̀ wò ìgbónára yìí pọ̀ ní ìyàwó lé ó jẹ́ rọra báwo ló ṣe tó ó jẹ́ rọra ó jẹ́ rọra ó jẹ́ rọra ìyàwó lé ṣe mẹ́rin ó jẹ́ rọra rọra ṣe ìyàwó lé ó jẹ́ rọra ìwọ̀ntúnwọ̀nsì lòun ébà ó jẹ́ rọra ìyàwó lé rọra béèrè tàtà dídá.
jẹ́ rọra ìyàwó lé ó jẹ́ rọra.